ọmọ Odùduwà Yorùbá ọmọládé ọmọ onílẹ̀ ọ̀rọ̀ dádé orí wa kó má ṣe ṣí bọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. nígbà ìyá ni mo kọ́ orílẹ̀-èdè Yorùbá àti bákàtó fúlàní adarun gbẹ̀bọ̀n kiri kò dẹ̀ sọ́ọ́ tí dọ́là wa lè ṣe sí yẹn wọ́n pé wa lọ́mọ pamọ́ wọ́n pé wọ́n ńlá kò dẹ̀ sọ́ọ́ tí bọ̀dá wọn lè ṣe sí yẹn wọ́n máa ń jọpọ̀ lọ́pọ̀ sọ àwọn ọ̀tẹ̀ lórí Sunday Igboho jáde bàbá ní kí lè ṣe ṣe yẹn lẹ́yìn sókè tọ̀pọ̀ ọmọ ti sẹ̀mínú lọ́dún tó kọjá ìjọba lọ́wọ́ bẹ́ẹ̀. Ìyáàfin Sefiat ẹ káàbọ̀ sórí ètò. àwọn ọ̀dọ́ tó jáde máa ń kẹta o ẹni bá ti bá mi rẹ́ǹsì màkàrónì ẹ bá mi kí. mo wo fídíò yẹn mo béèrè kan lọ́wọ́ ara mi ṣẹlẹ̀ bàbá mi sì lè yí ṣá lọ́ba lè ṣe yìí sẹ́ni pé lórúkọ bí débọ̀ bírú mi bá jáde ẹ máa jẹ rojo. àwọn orú ìyàtọ̀ mi jẹ peaceful protesters bẹ́ẹ̀ fúlàní tó pé ní 47 billion tó bá dá yìí o. one nation boundary freedom peace and unity ìyẹn lórí ilẹ̀ iná àwọn máa ń tọ̀ ní adarí ṣe ní máa tọ̀ àbí. ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ìyá àgbà lọ́la Sunday Igboho Adéyẹmọ kékeré lè sọ́jọ́ ìgbẹ̀gbọ́n mi ṣòwò rẹ̀ lè ṣọ̀dá ọlọ́run èrè wọn ìgbà àtijọ́ lẹ́ni tí ó pààyàn lẹ́ni tí ó jalè lẹ́gbẹ́ ìdúsá àti tọ́lé lórí ìwà ìbàjẹ́ àti ní. one nation boundary freedom ní Nàìjíríà yìí náà irọ́ ni. wọ́n tẹ bísíìdì owó ṣàkàpọ̀ ẹ̀bù oníkàlùkù ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ló lè pé ẹ̀dá ọ̀bẹ ẹ̀rú méjì léwèrè wá wẹ̀rù ní bàbá rẹ̀. Ẹ káàbọ̀ padà Ìyáàfin Abíọ́dún Adéjọkẹ́ ẹ má bínú. Ọláìyá ẹwà tó mi ẹ káàbọ̀ padà. Ìyáàfin Tèmítọ́pẹ́ Tàmíù ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò yìí. Gbòmìnira tiwa. ìjọba dàbí mo fẹ́ ní àgbààgbà bíbélì ní àbọ̀rọ̀ kan wà láṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ni. ẹ̀rọ táwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kí ló bàjẹ́ ìpínlẹ̀ wa bẹ̀ lábàdé ṣé wọ́n dá àkámọ́ ṣàtìpó ìpínlẹ̀ bàbá wa ni. àdìdí ọ̀rọ̀ wa lọ́wọ́ ọjọ́ máa ń lọ o mo mọ̀ bá ti mission gidi jẹ́ kí. àmọ́ dábàá ló máa jẹ bí ó bá lọ jẹ àmọ́ dá wàhálà nìyẹn o. Àwa ò tiẹ̀ ní báwọn ṣe èyí jẹ òye ò jẹ. àmọ́ ká má fi lọ sórí òrùlé sùn tó orí òru. A ti dúró lórí eléyìí. Yorùbá nation ni a ò padà sẹ́yìn. Àbí ká dúró lórí ọwọ́ wa. Òmìnira tiwa náà ló dé yìí. Bàbá mi Bọ̀dé Fọláwíyọ́ Káyọ̀dé ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Tèmítọ́pẹ́ ẹ ṣé mo dúpẹ́. Òmìnira ti dé sórílẹ̀-èdè Yorùbá. Òmìnira ti dé. Àwa ò tiẹ̀ ní ṣe èyí jẹ èyí ò jẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Tó gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ lẹ́ẹ̀kan ẹ mọ́ bínú pẹ̀lú bí irinṣẹ́ wa ṣe bákanbàkan ni. Tó mo ní àwọn bàbá wa wọ́n fi orí ẹwà wọ́n fi ń gún gbàgede àwọn èèyàn sì ń bá wa sọ̀rọ̀ pé ká fi àwọn ọba sílẹ̀ ká má bu ọba mọ́. Tó eléyìí kì í ṣe pé à ń bu ọba àkíyèsí ni
ṣùgbọ́n látara ọ̀rọ̀ tó bá ń dàbí ọ̀rọ̀ a máa dàbí èébú ní ìgbà míì. Ìyáàfin Títílayọ̀ Mariam, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé. Ṣé rí àwọn nǹkan wọ̀nyí kò sí ọgbọ́n ẹ̀, ó máa dàbí ìgbà tá à ń bú yín ni, èyí kì í ṣe èébú. Ẹ yé forí ẹwà gún gbàgede, ẹ yé ṣe orí adé báṣubàṣu, ẹ má ṣorí adé báṣabàṣa mọ́. Ẹ jókòó nípò àgbà, ibi gẹrẹjẹ ohun là á bá gbà. Ní 1937 Aláké tó wà ńbẹ̀ ńgbà náà, bàbá wa Samuel Adémọ́lá kejì ní Ẹ̀gbá Láké. Ẹ lọ sórí YouTube channel mi Òkìkíọlá TV, ẹ máa rí àwọn àwòrán yìí ńbẹ̀ nípa nǹkan tí mò ń sọ yìí, bó ṣe jẹ́ ayé ojú dúdú tó. Bàbá jókòó gẹ́gẹ́ bí àgbàlagbà ní gbogbo àwọn òyìnbó tán wá nígbà náà lọ́hùn, àwọn tí wọ́n ń ṣe àkóso ilé ìjọsìn Baptist Church kíníkan church, wọ́n dúró sí ẹ̀yìn bàbá ní. Ìyàwó ẹ̀ tó jẹ́ olórí gan pàápàá orí ìjókòó ló wà. Bàbá mi Beshma Ọláréwájú, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé bàbá. Ìyàwó ẹ̀ tó jẹ́ olórí tó yẹ kó tó dìde fún wọn wà lórí ìjókòó lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí aláyélúwà ìgbàanì ọba Samuel Adémọ́lá kejì ní 1937. Ẹ wo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n àwọn ọba wa ti sìn, ẹ lọ sórí YouTube channel mi, ẹ̀yin èèyàn mi, tẹ́ bá nífẹ̀ẹ́ mi ní tòótọ́ tẹ́ sì fẹ́ máa rí gbogbo àwọn tá à ń jù síta, ẹ lọ bẹ̀, ẹ máa rí àwọn nǹkan tí mò ń sọ yìí. Ẹ rí ọba tó wólẹ̀, tó fi orí adé pẹ̀lú adé lórí, tó wólẹ̀ fún pásítọ̀, tó wólẹ̀ fún lórí ìjọ. Ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn mi, ẹ wá ní ká má sọ̀rọ̀ sọ́ba, ẹ ní ká má bẹnu àtẹ́lu ọba. Ǹjẹ́ ọba ò ti bu àtẹ́lu ara ẹ̀ báyìí? Àbí ọba tó lọ sí ilé ìjọsìn tó ṣe bí ẹni tí kọ́lí ń gbé láàrin àwùjọ pẹ̀lú adé lórí, tó ń ṣẹ̀sìn, tó ń ṣẹlẹ́yà, tó lóun ń ṣẹ̀sìn. Ṣé àwọn eléyìí wọn ò ti sọ̀rọ̀ síra wọn? Ṣé àwọn eléyìí ò ti ba ayé ara wọn jẹ́? Bàbá mi Adésínà Musa, ẹ káàbọ̀ sórí ètò, ọmọ Ṣàgámù ẹwà, mo kí jàre yín ti Mọ̀túrẹ́. Ọba tó gbé orí adé tó gbé lọ sílé ìjọsìn, tó ń ta pọ́npọ́n bẹ́ẹ̀ ń tọ́nà lóòka. Ǹjẹ́ ṣé ọba tó ń gbé ẹ̀mí ní church, ṣe ni ọba yìí ó gbé orí adé ga ní àbó bu ẹ̀tẹ́ lórí adé? Brọ́dà mi ẹ̀rọ olúwa, president ilé agbára, ẹ káàbọ̀ sórí ètò. Ó kéré lójó dàgbà síkùn, wàá gbó wà tọ́. Ẹ̀rọ olúwa ò ní làkísà kẹ́yìn aṣọ. Táyé bá ń jáyé tí ìgbà bá ń jẹ́ ìgbà, bó ṣe ń bọ̀wọ̀ fàgbàlagbà tó ń bọ̀wọ̀ fún ọmọdé, láṣẹ Elédùmarè àyà pọ́n ilé, aṣọ yẹ ò ní fàya. Èyí tó bá sọ pé kó dé á máa dé, èyí tó bá ní kó tú á máa tú. Gbogbo iṣẹ́ tẹ́lẹ̀dùmarè ti parí ni wọ́n á darí sọ́dọ̀ ẹ̀. Èyí tí mo wú yẹn àràárọ̀ mọ́ á rí bí àṣẹ bẹ́ẹ̀. Ó káàbọ̀ sórí ètò yìí. President mi ni ẹ̀rọ olúwa. Brother mi Christopher Ayọ̀mídé yẹ, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi Ìyáàfin Òdúnúgà Mọ́gàjí, mo kí yẹn káàbọ̀ sórí ètò, ẹ ṣé mo dúpẹ́. Ájú ṣe fún wa bàbá mi ẹ̀rọ olúwa, ẹ ṣé mo dúpẹ́. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, ṣé nígbà tí a bá mú orí adé tí a fi ń wu ìwàkiwà, tí ẹ wá sọ pé àwọn kan sọ̀rọ̀ sórí adé, ǹjẹ́ orí adé, ǹjẹ́ wọ́n gbé orí adé yìí wọ́n gbé síbi tó yẹ kó gbélé? Ǹjẹ́ àwọn tẹ̀ ṣe orí adé bó ṣe yẹ kó ṣe orí adé? Ǹjẹ́ àwọn fúnra wọn tẹ̀ gbé orí adé yìí sí ipò? Ọba tó kù nínú àgbàlá tí Ọlọ́run dá fún, tó gba ilé ọmọ ẹ̀dá tó ń jẹ ọba lé lórí, tó gba ilé ẹ̀ lọ, tó lọ ń ṣe bí ọmọ ọ̀dọ̀ nínú ilé ẹ̀. Ǹjẹ́ ṣé eléyìí ṣé okun orí adé lébí? Ṣé orí adé ò ti sọ̀rọ̀ síra ẹ̀? Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ àjọ pera wa sákèésí, ẹ jẹ́ ká máa pe àwọn bàbá yìí sákèésí. Ọ̀rọ̀ wa yóò máa dàbí èébú ni nígbà tá a bá ń sọ, nítorí pé òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. Mi ò ní fi eléyìí mi ní fi gbára mi ní àkókò, nítorí pé àwọn ibi tí mo fẹ́ yà ó
ó pọ̀ díẹ̀ lórí ètò yìí kí n kúrò lórí ọ̀rọ̀ àwọn bàbá wa yìí níwọ̀nba ibi tí mo fẹ́ mú lọ nìyẹn. Lára àwọn nǹkan tó jẹ wá níyà nílùú Nàìjíríà lénìí nílùú Yorùbá torí àwa kì í ṣọmọ Nàìjíríà mọ́. Ẹ jẹ́ mọ̀ pé wọ́n gbé ìyá wa kan ní sáìdì Abẹ́òkúta lọ́hùn-ún lẹ́nu bíi kí n sọ pé bíi ọ̀sẹ̀ mẹ́ta àbí oṣù kan sẹ́yìn tí a sì ṣe akitiyan lọ́pọ̀lọpọ̀ láti rí ìyá wa yìí, ṣùgbọ́n ó ṣe ni láàánú pé ìgbà tá a rí ìyá yìí wọ́n ti pa màmá. Ẹ káàsán o sista mi. Ẹ káàsán sà. A gbọ́ pé wọ́n ní wọ́n jí mọ́mì wa gbé ní ọjọ́ ìjàrùn tí í ṣe ọjọ́ Monday. So kí ó tó di pé wọ́n jí màmá gbé àti pé lẹ́yìn tí wọ́n gbé wọn báwo ni nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ àti kí ni àwọn nǹkan tó padà ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. Ọjọ́ tí wọ́n jí màmá gbé gangan ọjọ́ Monday ni wọ́n close ní shop ní aago 9 níbi kára tí wọ́n ti ń ta màálù lọ́nà Mẹ́kọ́. Wọ́n dẹ̀ ń bọ̀ ní Ayétòrò láti wálé wọn wá sùn. Bí wọ́n ṣe dé ibi ọ̀nà Ayétòrò níbi abúlé kan tí wọ́n ń pè ní abúlé Omíléndé, ibẹ̀ ni ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. So ọ̀kadà tí wọ́n gbé àwọn pípù yẹn wọ́n bò wọ́n mọ́lẹ̀ níbẹ̀ wọ́n jáde sí wọn. Ọ̀kadà wọn nìkan dẹ̀kọ̀ ni ó ń bọ̀, ọ̀kadà kan ti ṣáájú wọn kọjá, ọ̀kadà tí wọ́n wá ń bọ̀ lẹ́yìn ọ̀kadà yẹn wọ́n ṣe fún títì nìyẹn. Ẹ má bínú mà, ṣe Nàìjíríà ẹ lè identify tó wà lórí ọ̀kadà tó kọ́kọ́ kọjá yẹn. Àwọn tó kọ́ ìyàwó mọ́mì wa àti èrò ọlọ́kadà èrò ní àwọn ìyàwó mọ́mì wa ló kọ́kọ́ ṣáájú pẹ̀lú èèyàn kan tọ́kadà dẹ̀ gbé wọn. According to investigation a gbọ́ pé wọ́n ní Sẹ́ríkì náà kọjá lọ́nà yẹn ní táìmù yẹn. Sẹ́ríkì ló kọ́kọ́ kọjá lọ́nà yẹn. ló kọ́kọ́ kọjá ń bẹ̀. ló kọ́kọ́ kọjá bó ṣe kọjá ni àwọn ìyàwó mọ́mì wa kọjá kò tí ì pé 2 minutes tí ìyàwó mọ́mì ọ̀kadà wọn yẹn tẹ̀léra wọn ni àwọn pípù yẹn fọ́njá ojú ọ̀nà. tí ń ṣe wípé tó bá jẹ́ pé àwọn pípù yẹn fẹ́ wá rọ́ọ̀b náà ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló yẹ kí wọ́n rọ́ọ̀bù papọ̀. mọ́mì dẹ̀kọ̀ nìkan kọ́ ló wà lórí ọ̀kadà yẹn. mọ́mì nìkan náà wá gbé láàrin wọn. mọ́mì nìkan náà gbé wọn lé àwọn ọmọ yẹn padà sẹ́yìn. Àwọn ọmọ 3 wọ́n dẹ̀ kí ọrùn mọ́mì wa wọ́n mú wọn wọ igbó lọ. Ṣé ẹ má bínú nínú incident yẹn a gbọ́ pé dà pé wọ́n ní màálùú jánà. Ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ gangan màálùú wọ́n da màálùú sọ́nà ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ gangan. Ok, so lẹ́yìn yẹn kí ni ìgbésẹ̀ tí ẹ ti gbé lẹ́yìn yẹn àbí tí àwọn ọlọ́pàá ti bá yín gbé lẹ́yìn yẹn. Lẹ́yìn yẹn a lọ sí station area commander láti ẹ̀kọ́kọ́ lọ wọ́n wá ní ká kọ́kọ́ rìpọ́ọ̀tù ní Jọ̀gá pé headquarter wọn ní Jọ̀gá. Ìgbà tí mo dé Jọ̀gá mo report ẹsẹ̀kẹsẹ̀ dẹ̀ ni àwọn ọlọ́pàá take action lálẹ́ ọjọ́ nìkan bíi aago 11 gbogbo wa ṣàfùn sínú igbó ní alẹ́ ọjọ́ yẹn náà di aago 6 ìdájí bọ́ kí a tó fún sínú igbó ibi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ gangan tá a débí àti àwọn ọlọ́pàá àwọn màálùú tí wọ́n fọ́n sí títì yẹn wọ́n sì wà ń bẹ̀ kò sí èèyàn kankan ní ẹ̀yìn wọn. Ìgbà aṣá bẹ̀rẹ̀ sí ní mú àwọn màálùú yẹn aṣọ méjì mọ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àwọn màálùú tó kù wọ́n sá lọ. DPO gangan ló kọ́kọ́ so màálùú méjì yẹn ló fa màálùú méjì yẹn sí inú ìgbangba tó so mọ́lẹ̀ ó dẹ̀ ní kí àwọn kan dúró ti màálùú yẹn which means àwọn dáàdì mi àjẹgbé àti DPO àti gbogbo àwọn ọlẹ́ọdẹ tó kù àtàwọn fìgìláńtẹ gbogbo àwọn securities mọ́tò tí dàpọ̀ṣẹ̀ fún wọn yẹn Ilios méjì àtọ̀kadà àwọn ọlọ́dẹ oríṣiríṣi gbogbo aṣáàtù gbé àwọn tó fọ́n sí pápá tẹ̀mí yẹn wọ́n ti fọ́n sí pápá àtàwọn bọ̀dá mi àtàwọn àbúrò mi nínú pé wọ́n fọ́n sí pápá à ń rí ipasẹ̀ wọn lọ ní ọjọ́ yẹn so inú ẹ̀ ni wọ́n ti rí ẹran tí mọ́mí wàrà tán bọ̀ wá sí nílé aṣáárí ní ojú ọ̀nà ní inú igbó yẹn ibi tí wọ́n gbà tán mú wọn lọ later on ní aṣágbà ọ̀nà ìmàlálọ àtàwọn dìpọ̀ àtàwọn bọ̀dá mi ibi tá ti wá gba ọ̀nà ìmàlálọ nínú igbó ọ̀nà ìmàlá yẹn
a tún rí àwọn màálùú omi, àwọn màálùú ké à ń gbọ́ ohùn obìnrin tó ń ṣe yéè yéè bọ̀ ohùn màálùú yẹn tún ń lọ sókè bo ohùn obìnrin yẹn mọ́lẹ̀. Àwọn ọlọ́dẹ ṣàfọ̀n sí inú gbogboyà àtúgbọ́ ohùn yẹn wọ́n try tí í sí aṣámù bíi àwọn àbòkí bíi 7 lálẹ́ ọjọ́ yẹn. So lẹ́yìn yẹn ìgbà tó di ọjọ́ kẹta àwọn àbòkí tí a mú yẹn wọ́n ṣàkó wọn dé station. Ó tó di alẹ́ ọjọ́ the same màálù tí DPO so mọ́lẹ̀ ní ọjọ́ yẹn wọ́n pe Sẹ́ríkì. Ìgbà tán pe Sẹ́ríkì pé kó wá wò ó, ìgbà tí Sẹ́ríkì débẹ̀ ó ní òun ò mọ àwọn tó ní màálù yẹn. Ìgbà tó wá di pé à ń lòdù màálù yẹn sínú ilọ̀s àwọn ọlọ́pàá yẹn, kọ́ yẹn kàn wọ orí fóònù dádì mi ní. Ìgbà tí kọ́ yẹn wọ orí fóònù dádì mi, aráṣàtẹ̀mí pariwo pé nọ́mbà mọ́ ìmí ni wọ́n fi ń pè yìí. Ọ̀ṣàgbé kọ́ yẹn gba wọ́n nò àrígbé, wọ́n tún pè padà náà. Ìgbà tó ń pè padà aṣàgbé kọ́ yẹn náà wá ń béèrè pé bá Kazeem ńkọ́. Ta ni bá Kazeem? Ìyẹn dáàdì àbí ẹ má bínú mà ohun tó béèrè pé bá Kazeem nǹkan yẹn ṣóhun Yorùbá ni àbọ̀wọ̀n Haúsá? ohun Fúlàní ni ọmọ kékeré. ohun Fúlàní ni ok. So bó ṣe ní bá Kazeem nǹkan mo ní mi ìmọ̀bi tí bá Kazeem lọ DPO jẹ́ dúró tì mí tá a fi jọ ń rìsífù kọ́ yẹn. Mo ní mi ìmọ̀bi tí bá Kazeem lọ pé nọ́mbà mọ́ ìpè màmá kọ́ ó ń sọ fún mi pé ìyá tèmi wà ní ibi ìbáyìí. Ó gbé fóònù fún mọ́ èmi ṣáà ní kí n jọ nítorí Ọlọ́run pé inú igbó ni àwọn wà àwọn ò tiẹ̀ mọ̀. Èmi ṣáà ń béèrè pé inú ṣé wọ́n mọ ibi tí wọ́n wà, wọ́n ṣáà ní àwọn ò lè sọ ibi tí àwọn wà bóyá wọ́n fi aṣọ so wọ́n lójú ni mi ò mọ̀. But the same day tá a ṣe ń lòdù màálù yẹn sínú mọ́tò ẹsẹ̀kẹsẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní pé tán béèrè fún 15 million naira. 15 million naira. Bẹ́ẹ̀ni. ok nísìnyí báyìí màálù yẹn gọgọgọgọgọ ṣé ti release ẹ ni àbó ṣì wà ní ẹ̀yìn àmọ́? release màálù àmọ́ bí wọ́n ṣe release màálù ní station. ok nǹkan tẹ́ ń jẹ́ kó yé mi sì ni pé màálù tẹ́ ẹ mú yẹn wọ́n ti release màálù yẹn. àgbèdè station. náà wọ́n ti wá release màálù yẹn sí. wọ́n ti release màálù yẹn nísìn. ok. because ẹni tó ní màálù wọ́n ní pé ó wá ìgbà tí mo dé station lọ́jọ́ kejì ẹni yẹn bá mi bẹ̀ pé òun lòun ní màálù bí wọ́n ṣe wá yanjú àárín yẹn tán fi release màálù àwọn ò mọ̀. wọn ò jẹ́ kẹ́yìn mọ̀ nípa ẹ̀. wọn ò jẹ́ kí àwa mọ̀ mọ́. ok lórí wíwá ẹjọ́ nọ́mbà tí wọ́n ń pè yẹn ṣé fóònù yẹn ó sì ń lọ sìn? fóònù láti ìjẹta ní ìsìn nọ́mbà yìí ò lọ mọ́. ẹ̀gbọ́n but the last call tí mo gbé gbẹ̀yìn wọ́n ní láti máa sọ fún mi pé because throughout kó tó di pé kò lọ láti ìjẹta yẹn ìjẹrin yẹn throughout wọ́n pè mí wọ́n dẹ̀ fún mi ní warning pé ṣèbémi ni Búṣí. ok definitely wọ́n mọ̀ yín àbí. wọ́n mọ̀ yín wípé àwọn ti pe àbúrò mi kan Fatima tó wà ní school. pé àbúrò mi yẹn dẹ̀ ti ní owó wà ńlẹ̀ pé owó ti wà ní ọwọ́ tèmi. ok pé mi ni mò ń bọ̀ wá gbé 3 million naira fún àwọn. èmi ṣáà mò ń bá wọn sọ̀rọ̀ pé mò ń persuade wọn pé ok ó ní 3 million ti wálẹ̀ pé bo ni mo lè gbé owó yẹn wá gangan. ó ṣáà ní kí n má wọrí ṣe bí owó ti wà ńlẹ̀ èmi ṣáà ní owó ti wà ńlẹ̀ pé bo ni tí n bá fẹ́ gbé ló wá ní èmi ò gbọ́dọ̀ gbé fóònù fún anybody ò dẹ̀ pé àwọn ò gbọ́dọ̀ pé àwọn pé tí àwọn bá ti fẹ́ pé anybody nọ́mbà tèmi ni àwọn ò máa pè pé tí n bá jẹ́ ti fẹ́ gbọ́ ohùn màmá kí n máa pe àwọn pé nínú àwọn surroundings wa pé kí n kìlọ̀ fún wọn pé wọn ò gbọ́dọ̀ pé nọ́mbà pé tí wọ́n bá ń tẹ́tí àwọn pa àwọn máa pa màmá mo ṣáà ni mo ti gbọ́ láti ìgbà yẹn náà nọ́mbà mi ni wọ́n máa pè. so lórí 3 million wa ṣe 3 million wọ́n wá béèrè lálẹ́ ọjọ́ yẹn náà pé tí n bá fẹ́ gbé 3 million yẹn wá ṣé mo máa kó àwọn ọlọ́pàá àbáwọn fìgìláńtẹ́ dání. mo ṣáà sọ fún pé báwo ni mo ṣe máa kó wọn dání pé mi ò ní kó wọn dání. wọ́n ní tó bá ti fẹ́ gbówó yẹn wá pé èmi gangan ni kí n gbé owó yẹn wá o. mo ní ok mo ti gbọ́ pé bo ni mo lè gbé owó yẹn sí ló fi ní kí n fún òun ní 1 minute kóun bá ọ̀gá òun sọ̀rọ̀ látòrí 1 minute yẹn kò pè mọ́. ó tún pè ní bá ṣe wá ti Eléwéran àwọn tá a mú yẹn a kó wọn lọ sí Eléwéran bá ṣe wá dé ní ìjẹta láti Eléwéran yẹn
nọ́mbà yẹn kàn tún wọlé ni ètò jẹ́ nọ́mbà mọ́ èmi tán fi ń pè fóònù tèmi dẹ̀ ti wà ní low battery bí mo ṣe fẹ́ píìkì kọ́ yẹn fóònù mi kàn kú ni mo bá sáré gba fóònù dáàdì wa mo bá kí síìmù mi bọ̀ ìgbà tí mo kí síìmù tí mo ń try nọ́mbà yẹn ò ṣàlọ mọ́ ti now switch off ní nọ́mbà yẹn báyìí. Okay, so this is Mr. Sodiq, the coordinator of Yewa North from Ayetoro now, the coordinator of Yewa North under Yoruba Nation. So I'm using this opportunity láti fi jẹ́ kí bàbá wa Chief Sunday Igboho mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí. Wọ́n ti pa màmá àfi kí Elédùmarè kó ṣọ́ wa o. Ọ̀rọ̀ yìí tẹ́ bá lọ sórí YouTube channel mi ẹ rí ń bẹ̀. Wọ́n ti pa ìyá yìí ní tó jẹ́ pé ó dùn mí púpọ̀. Ìyáàfin ṣé mo tún dé ní rà pé wọn kọ́ tán Adéyẹmí ẹ káàbọ̀ sórí ètò. Tó bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ gbogbo akitiyan wa lórí ọ̀rọ̀ ìyá yìí kí wọ́n lè gba ìyá yìí wálé kí wọ́n lè gbé ìyá yìí wálé ẹ jẹ́ mọ̀ pé pàbó òun ló já sí. Àfi kí Elédùmarè kó ṣàánú fún wa o, àfi kí Elédùmarè kó ṣọ́ wa ń bẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan kàyéfì fún wa. Ìyá oníyàá ó jáde nílé láti wá oúnjẹ òòjọ́ ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ lẹ́nu ọmọ màmá yìí. Ìyá yìí ó ti ra ẹran tí ó fi sebẹ̀ bóyá wọ́n ti pelé ni pé ẹ lọ ta sílẹ̀ dè mí àbí nǹkan kan. Gbogbo nǹkan wọ̀nyí tí ìyá yìí gbé sọ́kàn ó sì já sí ikú fún ẹni ẹlẹ́ni. Ẹ bá wa bi àwọn ìjọba wa léèrè ṣáwọn náà rán Fúlàní iṣẹ́. Ẹ̀yin tẹ́ ń bẹ̀rù ogun ǹjẹ́ ogun ò ti dé fúnra ara ẹ̀? Ogun tẹ́ ń bẹ̀rù tẹ́ ń sọ pé àwọn kan àwọn náà ń pète ogun ṣé ogun fúnra ara ẹ̀ ò ti dé? Brother mi Al-Azan Shakrudeen ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. Àwọn ìṣàgá mẹ́wàá ẹ ṣé mo dúpẹ́. Ǹjẹ́ ogun ò ti dé bí? Nígbà tí a bá ń sọ pé à ń sá fún ogun tí wọ́n sì ń pa wá díẹ̀díẹ̀ ìgbà wo náà ní pa wá tún gan? Ìgbà wo gan náà tiẹ̀ ní kó wa lẹ́rú? Fún ìdí èyí ẹ jẹ́ kí gbogbo wa pera wa sí àkíyèsí. Ẹ jẹ́ kí a pera wa sákíyèsí. Ẹ jẹ́ ká ṣe ara wa ní òṣùṣù ọwọ̀. Ẹ jẹ́ ká gbá ara wa mú ṣinṣin. Ẹ jẹ́ ká wò ká pa ọkàn kan pọ̀. Ṣẹ́rí ẹni tó bá ń bẹ̀rù ìbẹ̀rù nígbà míì ó máa ń jẹ́ kéèyàn já síbì míì nígbà míì tá a bá ń bẹ̀rù jù ìbẹ̀rù máa ń jẹ́ kéèyàn já síbì míì. Nítorí dé yìí ẹ jẹ́ kí gbogbo wa dúró ṣinṣin. Ẹ jẹ́ ká dira wa mú. Ẹ má jẹ́ ká ṣe ìṣe tó jẹ́ pé a sọ pé à ń sá fún ikú kó má jẹ́ pé inú ilé gan ni ikú yẹn wà pa wá mọ́. Bí òwe bàbá mi kan ó ní ikú lé ẹ lé o sá lọ òde àbí ikú lé ẹ bọ̀ láti ta ọ sá wọnú ilé. Oníṣòwò mọ̀ pé ògùrúpò kí ni Ìjẹ̀bú ń pè ní ògùrúpò? Inú yàrá tí àwọn Yorùbá pè ní yẹ̀wù pé ibẹ̀ gan nílé ikú kò síbi tí kò lè pààyàn mọ́. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká dira wa ní òṣùṣù ọwọ̀. Òun ni mo ṣe ń pariwo ní gbogbo ìgbà pé ẹ má jẹ́ ká sọ pé Bíbélì nìkan ẹ má jẹ́ ká sọ pé Kùránì nìkan lẹ́yìn tẹ́ bá lọ ṣọ́ọ̀ṣì àbẹ́ lọ mọ́ṣáláṣí kò dí yín lọ́wọ́ ẹ dira yín mú ṣinṣin. Ọlọ́run ò kọ ájò ká má ba tèèyàn jẹ́ òun ló yà jù. Ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ àwọn tó ní àṣírí lọ́wọ́. Ìwọ tó bá ní ògùn òkígbẹ́ tètè ya gbà kó máa jẹ́. Ìwọ tó rí ẹni tó ní ayẹta gbà lọ́wọ́ ẹ̀ kó lò kò dí ìrun ẹ lọ́wọ́ kò dẹ̀ ní kó má lọ church. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká múra síra wa. Ẹ jẹ́ ká dira wa ṣinṣin nítorí pé níbi tí nǹkan bọ̀ yìí nígbà míì àgàgà wa Yorùbá tó jẹ́ pé aláìkí fàájì kó má jẹ́ pé ojú agbo ń gbà míì níbi tá a ti ń jó ni wọ́n ṣùrù wa ká wa mọ́ tí wọ́n wà palẹ̀ wa mọ́ àbí kẹ̀tàn wà fi kíní dá sèríà fún wa. Fún ìdí eléyìí ẹ jẹ́ kí gbogbo wa jáde sí ọ̀rọ̀ ara wa. Ẹ má yẹ ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́. Ogun fẹ̀kàn ti dé sílẹ̀ Yorùbá àfẹni tí ò bá mọ̀. Kí dẹ́ ṣe lẹ̀ Yorùbá nìkan bọ̀tẹ̀ tó jẹ́ tiwa àwọn là ń sọ. Kákàkiri òun ni ogun yìí ti dé. Tí mo bá sọ fún yín pé tẹ́ bá lọ sórí YouTube channel mi pẹ̀lú ètò tí mò ń ṣe lénìí ẹ Google àgbàgbà táyé ṣe ẹ máa rí wọ́n hu ìwà kan nìkan bí ìjarùn bíjẹfà ní sáìdì ọ̀nà ilẹ̀ Yíbò lọ́hùn-ún. Tẹ́ bá rí bí wọ́n ṣe pa àwọn èèyàn
wàláì tí èèyàn bá jẹ orí ahun yóò sunkún. Ìyáàfin Ngozi Àṣàbí, ẹ ṣé mo dúpẹ́ káàbọ̀ sórí ètò. Ẹni yóò sunkún kódà kò ju orí ahun yóò sunkún. Fún ìdí èyí ẹjá dira wa mú, ẹjá dira wa ní òṣùṣù ọwọ̀. Elédùmarè á bá wa ṣe o. Ọlọ́run ọba àtẹrẹ kárí ayé á gbà wá ń bẹ̀. Fún èyí tá tún sọ fún ẹ̀yin èèyàn wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣojú ìlú, ẹ̀yin ọba kábíyèsí aládé, ẹ̀yin ọba aládé, ẹ̀yin olóyè nínú ìlú tẹ́ ẹ jẹ́ èèyàn jàǹkànjàǹkàn, ẹ̀yin ọlọ́lá inú ìlú, ẹ̀yin olóṣèlú, a máa ń pè yín sákèésì. Ẹ rí atakóró kan kò ní mọ́mọ́nú ẹ̀ wọ́. Bó ṣe wù kẹ́ ẹ gbọ́n ta gbọ́nú tó, ẹ lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ yín. Ó ní ọ̀rọ̀ ọba kan tí wọ́n mú ní Delta, ó dà pé Delta State ni. Mo ti sọ̀rọ̀ yẹn ní orí ètò mi tó kọjá, mo kàn bẹ lórí díẹ̀ ni. In tí màá ṣe sọ ọ̀rọ̀ yìí, tẹ́ bá lọ sórí YouTube channel mi náà, ẹ bá ń bẹ̀, ẹ̀yẹn click sórí Òkìkíọlá TV, ẹ subscribe síbẹ̀, gbogbo nǹkan tá a bá ń jù síbẹ̀ ẹ máa rí. A ní information tó pọ̀ jàǹtìrẹrẹ ń bẹ̀. Bàbá yìí, àwọn ọmọ ìlú ẹ̀ náà gbé over a week, ẹ má bínú pé mo sọ òyìnbó, ó lé ní ọ̀sẹ̀ kan tí wọ́n fi gbé e pamọ́ kọ́ńtẹ̀ tó jẹ́ kó sọ̀rọ̀ rárá. Wọ́n kọ àwọn nǹkan tí wọ́n fẹ́ sínú ìwé tí wọ́n gbé lé lọ́wọ́ ni pé ó yá máa kà á kí àwọn tó kù ẹ̀ sì máa gbọ́. Àtolóṣèlú nínú ìlú yẹn, àtiwọ́ tó jólóyè, àtiwọ́ tó jọba, ń báyìí la fẹ́ àwa ọ̀dọ́, ń báyìí la fẹ́, ń báyìí la ò fẹ́. Àwa Yorùbá à ń pariwo fẹ́yìn ọba, ẹ ṣe ń tá a fẹ́, ẹ má tẹjú wa mọ́lẹ̀ mọ́. A dúpẹ́ fún bàbá wa Aláàfin Ọ̀yọ́, Ọba Lámídì Adéyẹmí. Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. Ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Mo ṣe kábíyèsí fórí adé. Àwa ti sọ̀rọ̀ sí bàbá sẹ́yìn, gbọ́ kì í ṣe pà ń sọ̀rọ̀ sí wọn, à ń pè bàbá ṣàkíyèsí ni ní tá a fẹ́. Inú wa sì dùn pé nígbẹ̀yìngbẹ́yìn bàbá padà bọ̀, bàbá padà wá ṣe tiwa. Wọ́n rí pé n tá à ń sọ òótọ́ ọ̀rọ̀ ni, wọ́n rí pé n tá à ń sọ òdodo ọ̀rọ̀ ni. Bàbá padà ṣe tiwa. Ká dúpẹ́ fún bàbá. Kọ́lọ́n kó bá wa lọ́ra ẹ̀mí yín, kẹ́mi ọlá kó gùn. Ẹ̀sìn ọba yóò jẹ́ kó pẹ́, ìrùkẹ̀rẹ̀ yóò dá abẹ́rẹ́ mọ́ yín lọ́wọ́ láṣẹ Elédùmarè. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba tó kù nílẹ̀ Yorùbá, bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, a fẹ́ rí ipa tẹ́ ẹ fẹ́ kó nínú ọ̀rọ̀ yìí. A ò tí ì mọbi tẹ́ ẹ wà, a ò mọbi tẹ́ ẹ dúró sí. Èmi ò tí ì ní sọ̀rọ̀ pé bóyá ẹ wà níbì kan nítorí pé mi ò tẹ̀ tí ì rárí dájú ẹ̀. Ẹ má lo òṣèlú fún wa. Bàbá wa Ọọ̀ni, ẹ má lo òṣèlú fún wa. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ ká mọbi tẹ́ ẹ wà. Tó bá jẹ́ pé olóṣèlú ni yín, ẹ jẹ́ ká mọ̀ pé òṣèlú lẹ́wà. Tẹ́ ẹ bá wà lẹ́yìn àwa ọ̀dọ́, ẹ jẹ́ ká mọ̀. Mo rí nǹkan kọ́kọ́ lára yín. Lóòtítọ́ àti òdodo bí ọba ṣe ń ṣe òun lẹ ṣe sí. Ṣùgbọ́n lélẹ́yìí tá a wà yìí, olórí ládéládé ni yín. Olórí ọba ilẹ̀ Yorùbá lẹ jẹ́. Ẹ̀yin la ṣíwájú ọba nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ni ẹni àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Bàbá o, a fẹ́ mọ ipò tẹ́ wà nílẹ̀ Yorùbá, a fẹ́ mọ ibi tẹ́ dúró sí ní ilẹ̀ Yorùbá, a fẹ́ mọ kí ni ìhà tẹ́ kọ sí wa lórí ní tá a gbé dání nítorí pé olórí aládé ni yín, ẹ̀yin sì lólórí gbogbo àwa tí à ń pera wa ní Yorùbá. Kò sí ìtàn tí wọ́n lè pa lójú tèmi, kò sí ọ̀rọ̀ tí wọ́n lè sọ lójú tèmi. Ní nǹkan tí mo rí, ní nǹkan tí mo mọ̀, Ọọ̀ni òun lẹni àkọ́kọ́
nílẹ̀ Yorùbá èmi ò lè tako orí adé nípa ìyún. Brọ́dà mi tó yàgà goro ẹ káàbọ̀ sórí ètò padà, ẹ ṣé mo dúpẹ́. Ní tí mò ń bá bọ̀ ẹ̀yin èèyàn wa, ọba Ọọ̀ni Ọ̀jájá kejì a pè é ṣàkíyèsí yìí nítorí pé yìí la síwájú ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká mọ ohun tó ń ṣẹlẹ̀, ẹ jẹ́ ká mọ ibi tá a wà. Tá bá súnmọ́ yín ẹ jẹ́ ká mọ̀, tá bá jìnnà sí yín ẹ jẹ́ ká mọ̀. Inú mi dùn pé ọ̀dọ́ ni yín ṣùgbọ́n Ọlọ́run ti dà yín lágbà. Ọ̀rọ̀ Yorùbá níbi tí Yorùbá dé lónìí, kẹ́ ẹ wo bọ́n ṣe ń pa gbogbo àwa ọmọ Yorùbá, ẹ wo bọ́n ṣe ń pa àwọn ìyá wa, tó ń rèpù àwọn ìyá wa, wọ́n fi pa bá àwọn ìyá wa sùn, wọ́n fi bá àwọn ẹ̀gbọ́n wa sùn, wọ́n pa ọkọ, tó ń pàyàwó, tó ń ṣe wá ń ṣekúṣe. Àkíyèsí ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀, kẹ́ ẹ wo ibi tí ẹ bá wà. Ǹjẹ́ ẹ tẹ̀lé wa bí lórí ọ̀rọ̀ Yorùbá Nation? Ẹ jẹ́ ká mọ̀. Odùduwà Republic ó jẹ́ nǹkan tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fáwa. Nídìí èyí ẹ jẹ́ ká mọ̀ ibi tá a bá wà, ká mọ̀ ibi tí à ń lọ. A jẹ́ ti bàbá wa Ọ̀jájá. Mo sọ̀rọ̀ olùṣọ́ kan ní orí ìkànnì mi lórí ètò tí mo ṣe ní bí ijọ́ mélòó sẹ́yìn. A rí prọfẹ̀tì kan, Ṣèkínà Arena àbí kí náà pé orúkọ prọfẹ̀tì yìí, orúkọ yẹn ò tiẹ̀ yé mi. Bí Yorùbá ni, bí Yúbò ni, mi ò tiẹ̀ mọ̀. Bí Benin ni, bí Delta ni, kò yé mi. Arákùnrin sin ẹja, ẹ lọ sórí YouTube channel ẹ máa bá ń bẹ̀, á jù síbẹ̀. Arákùnrin sin ẹja, tẹja yẹn pọ̀, èmi sì fẹ́ràn nǹkan tá a tẹ̀ ń sọ yìí. Ṣùgbọ́n nǹkan tí arákùnrin sọ tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi nínú ọ̀rọ̀ ẹ̀, òun ló jẹ́ kí n lọ wo program ẹ̀ yẹn dáadáa. Mo wá rí i pé lára àwọn tí wọ́n ń tàn wá nílẹ̀ Yorùbá, lára àwọn tó ń tan àwọn ọmọ Yorùbá nítorí wọ́n tẹ̀ lé rémi tàn. Ẹ bá mi lọ wo ọjọ́ orí arákùnrin yìí tó jẹ́ prọfẹ̀tì yìí, nítorí pé ó bu ẹnu àtẹ́ lu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ní kẹ́ ẹ má sọ pé kò sí iṣẹ́ nílẹ̀ Yorùbá, ẹ̀yin náà lè gbìyànjú láti ṣe nǹkan kan fún ara yín. Ṣùgbọ́n ibi tí mo wá ń lọ lénìí nìyí, ẹni yìí gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí. Níbikíbi tó bá wà tó bá wo ètò yìí, àbí kẹ́ ọ lọ sí orí YouTube channel mi, mo fi àkókò yìí sọ fún ẹ pé lára àwọn olóṣèlú ni ẹ́, lára àwọn tó ń dà lúrú ni ẹ́, ó pẹ̀lú àwọn tó ń tan àwọn èèyàn wa jẹ, tí ẹ ń lo òwe inú Bíbélì wípé látọwọ́ ẹni tí ò ní láti gbà fẹ́ni tó ní. Òwe tẹ́ ń lò nìyẹn, tẹ́ fi ń lo gbogbo àwọn ayé mọ́ ìgbà, ẹ fi ń lo ìgbà onígbà mọ́ ìgbà. Ìwà arákùnrin yìí ó ní kọ́ má ṣe sọ pé kò sí iṣẹ́ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé ìwọ ní ilé ẹja lélẹ́yìí, pé ó tún ní níbòmíì. Ẹ wo arákùnrin yìí, ẹni tó bá lọ wo àwòrán yìí dáadáa, àṣàwòrán ni màá pè ní èdè Yorùbá, fídíò yẹn ẹ lọ sórí YouTube channel mi, ẹ máa rí, a máa show ẹ̀ dáadáa ń bẹ̀ tẹ́ ẹ rí. Arákùnrin ń lo escort, Mopo ló ṣe security fún. Ṣé gbogbo ọmọ ọjọ́ ẹ ló ń lo security yìí? Tí wọ́n bá sọ fọ́mọ ọjọ́ ẹ kan wà ní Jésù adáàbòbò ni, ìwọ ò ṣe ní kí Jésù dáàbòbò ẹ tó fi gbé ọlọ́pàá lẹ́yìn pé kán máa ṣọ́ ẹ. O ò ṣe ní kí Jésù dúró tì ẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́ra yín, tẹ́ ń sáré tẹ̀ láwọn táwọn wí kiri, wọ́n fi yín rúgbó ni o. Níṣe náà fi yín rúgbó, ọlọ́màjẹ́ kan pa yín. Ẹni yìí tí ó bá gbàdúrà fọmọ ọjọ́ kan yóò tàn wọ́n pa ni. Jésù á wà pẹ̀lú yín, Jésù á dáàbòbò yín.
Jésù aṣọ yín, mo fẹ̀jẹ̀ Jésù Kristi mo fi gbàdúrà fún yín, ẹ lọ rí ẹ bọ̀ rí ibi tẹ́ ẹ lọ yẹn kò ní séwu fún yín. Kí ló dé tí olùṣọ́ yìí ò gbàdúrà fúnra ara ẹ̀ kí Jésù ṣọ́ òun, kí Jésù dáàbò bo òun tó fi ń gbé ọlọ́pàá sẹ́yìn tó fi ń ṣọ́ kiri? Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin lèmi ní bá sọ̀rọ̀. Arákùnrin yìí ní ẹ má kọ̀ǹpléènì mọ́ pé kò síṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé òun ní ilé ẹja tòun, ẹ̀yin náà lè dálé ẹja sílẹ̀. Ẹ bá mi bi arákùnrin yìí léèrè pé ilé ẹja tó ní yìí àti ẹ̀tọ́ èlò tó fi bẹ̀rẹ̀ ẹ̀. Ẹ bá mi béèrè lọ́wọ́ arákùnrin yìí pé téèyàn bá ṣe nǹkan yìí èlò lèèyàn tiẹ̀ lè fi bẹ̀rẹ̀ náà. Ṣẹ́ni tó jáde iléèwé tí ò ríṣẹ́ ṣe, tí ò síbi tí ó gbà, tí ò rẹni tí ó ràn lọ́wọ́, tí ò tiẹ̀ ní bí ó ṣe jẹ oúnjẹ àárọ̀, tọ̀sán gan kò tíì mọ̀ bí ó ṣe jẹ talẹ́, ṣóun ló fẹ́ ṣe irú nǹkan tẹ́ni yìí ṣe? Ẹ̀yin èèyàn wa, kí ló dé tá à ń sọ̀rọ̀ bí ìgbà tá à ní làákàyè rárá? Kí ló dé tá à ń sọ̀rọ̀ bí Ọlọ́run ọba? Kí ló dé tá à ń sọ̀rọ̀ bí Elédùmarè? Tẹ́ ẹ bá ti wà fortunate, ẹ má wò pé bóyá ẹlòmíì ò mọ̀ ṣe mọ́. Elédùmarè ló tọ́ ẹ sí ọ̀nà kan àbí kejì tó fi dolùṣọ́ àgùntàn. Látara olùṣọ́ àgùntàn tó dà ló fi rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ àwọn èèyàn tó fi dá nǹkan wọ̀nyí sílẹ̀. Látara nǹkan tó sọ yìí ó lè rí ìbínú Ọlọ́run, èpè kọ́. Nítorí pé gbogbo àwọn tí wọ́n gbà tó gba tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ wọn tó fi dá nǹkan wọ̀nyí sílẹ̀, wọ́n pẹ̀lú ẹni tí wọ́n ń sọ̀rọ̀ sí yẹn wípé kí wọ́n má sọ pé kò síṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, pé wọ́n lè dálé ẹja sílẹ̀. Nǹkan tó kó ẹja yẹn sí lásán, tẹ́lòmíì bá rí owó ẹ̀ okùn tẹ̀ níyà sí ọ̀nà pòun fẹ́ sin ẹja. Bó jẹ́ nínú àwọn ọmọ ìjọ ẹ, lọ kó gba àwọn ọmọ ìjọ ẹ jáde tó bá jẹ́ pé gbogbo wọn náà wà òkè, gbogbo wọn náà ní ṣọ́ọ̀bù, gbogbo wọn náà níṣẹ́ lọ́wọ́. Nínú àwọn ọmọ ìjọ ẹ tó bá rí owó ẹyọ kan nínú tapoli tí ìwọ fi ṣe ẹja yẹn, bó ṣe ka yẹn, iye tó ń ṣe tapoli ẹyọ kan yẹn, tí ẹlòmíì nínú ọmọ ìjọ ẹ tó bá rí owó yẹn, wàláhì wọ́n á fi dára wọn ní okòwò tẹ́bi ò sì nípa wọn. Wọ́n á fi dára wọn lókòwò tíyà ò ní jẹ wọ́n tán tẹ̀ ní màlá ibi. Ṣé ẹni tí ò lówó lọ́wọ́ lè ṣe eléyìí bí? Kò sí bí kinní yẹn ṣe máa kéré tó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní location 9 lọ́wọ́ yìí. Ní kinní tó kó ẹja sí yẹn, tí n bá fojú kéré ẹ̀, tí mo fojú kéré ẹ̀ ní ẹyọ kan yẹn téèyàn ó bá ṣe kí pé kó má ní bí owó tó máa tó bí 50,000-60,000 dání lẹ́yọ kan, tí ò bá tẹ̀ ní jù bẹ́ẹ̀ ni, tí ò bá ní jù bẹ́ẹ̀. Nígbà tí wọ́n wá rí irú opportunity yìí, tọ́lọ̀nkẹ́ tó rí irú opportunity yìí kò mí pé kó wá máa bu ẹnu àtẹ́lu àwọn èèyàn. Òun sọ fún àwọn èèyàn pé gbogbo nǹkan tí wọ́n sọ irọ́ náà ń pa pé kò síṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìyáàfin Adénìkẹ́ Olúmọmi, ẹ káàbọ̀ sórí ètò. Bóyá Olúmọ̀mí, ẹ má bínú bí bá ṣe pé orúkọ yín. Ṣé nǹkan tí arákùnrin prophet yìí ṣé tí ó sọ yìí ṣó dára? Wọ́n ní bí ojú akátá bá léwó, ṣẹ́nu adìyẹ ló yẹ ká ti gbọ́. Ṣé gbogbo ọmọ ọjọ́ ẹ náà ti wà òkè? Gbogbo ọmọ ọjọ́ tí ẹ náà lówó lọ́wọ́? Gbogbo ọmọ ọjọ́ ẹ, gbogbo ọ̀nà níṣẹ́ dání? Owó tí wọ́n fi dá okòwò fúnra ara ẹ yìí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, ìwọ ò ṣe mú àwọn ọmọ ọjọ́ ẹ kó mú àwọn owó yìí kó fi dá wọn lókòwò. Ìyáàfin Adámọlẹ́kun Adédoyin, ẹ káàbọ̀ sórí ètò. Abdul-Lateef, ẹ káàbọ̀ sórí ètò. Kí ló dé tí ẹ lè máa kóra yín níjàánu nígbà míì? Kẹ́ ẹ má máa fi láti ara ọ̀rọ̀ tí a máa ń sọ ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. Nítorí pé nínú ọ̀rọ̀ tó sọ yìí kì í ṣe gbogbo àgbáyé nìkan ló bú.
àwọn tó ń wà nínú ìjọ ẹ wọ́n pẹ̀lú àwọn tó sọ̀rọ̀ sí nítorí pé ó dá mi lójú pé kì í ṣe gbogbo ọmọ ìjọ ẹ ni wọ́n níṣẹ́ lọ́wọ́, kì í ṣe gbogbo ọmọ ìjọ ẹ ni wọ́n wà òkè. Ó ní nǹkan yìí lọ́nà méjì ló ní sí. Owó tó fi ṣe òwò yìí sí ọ̀nà méjèèjì, kí n tẹ̀ má sọ̀rọ̀ nípa ilẹ̀ tó fi ṣe, wàláì kò lè less than 3 million naira ní owó tó fi ṣe nǹkan. Mi ò rí kejì, ẹyọ kan tí mo rí yẹn tó bá yẹ pé bẹ́ẹ̀ ni kejì ṣe rí, ó kéré pin, ó kéré kí n gé kéré ni, ó lè ná less than 3 million. Ṣẹ́ni tí ò ní 50,000 ló fẹ́ ní kó lọ ṣe fish pond. Ẹ̀yin èèyàn wa, àwọn èèyàn wọ́n máa ń bí wa nú látara ọ̀rọ̀ tó máa ń sọ, ó máa ń jẹ́ kí inú máa bí èèyàn gbà míì tábìínú sọ̀rọ̀ tó máa wò pé kí ló dẹ̀ dé, nítorí pé lára ọ̀rọ̀ tẹ́ sọ ni. Nígbà tẹ́ bá ń tan àwọn èèyàn lórí ọ̀rọ̀ tó sọ yìí sìn, ó tán ọ̀pọ̀lọpọ̀. Olùṣọ́ àgùntàn sì ni ẹ́, òun lèmi ṣe sọ pé kán má tẹ̀ pé ẹnikẹ́ni léèyàn Ọlọ́run mọ́ wájú mi, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín iṣẹ́ èṣù, iṣẹ́ ibi ọwọ́ yín ló pin sí. Léè tá à ń sọ yìí, ìwà ìkà, ọ̀rọ̀ ìkà òun ló sọ jáde lẹ́nu. Àfi kọ́lọ́n kó gbà wá bẹ́ẹ̀, kọ́lọ́n kó ṣọ́ wa. Tẹ́ bá lọ sórí YouTube channel mi, ẹ máa bá kan tí mò ń sọ yìí, ẹ bá pàdé ń bẹ̀, ẹ rí ń bẹ̀, nítorí pé mo farabalẹ̀, mo wò ó. Ọ̀rọ̀ tó sọ yìí ló dùn mí, nítorí pé ọ̀rọ̀ yẹn dùn mí, ó jẹ́ nǹkan tó yẹ pé ó bọ́ síbì mí lára mi. Òun mo fi wò ó pé orú ọ̀rọ̀ wo lẹ́nu ìsọ yìí. Mo wá farabalẹ̀ lọ wo program yẹn dáadáa, mo wá rí pé ó tẹ̀ tó wá ní security tó ń secure ẹ̀. Ọlọ́run ṣàánú fún wa o, gbogbo àwa ọmọ Yorùbá, Ọlọ́run ṣàánú fún wa. Ẹ má yẹ ká tanra wa mọ́ o, ẹ jẹ́ ká ronú ara wa jinlẹ̀jinlẹ̀. Mi ò ní kẹ́ má lọ ṣọ́ọ̀ṣì, mi ò dájọ́ sílẹ̀ o, mi ò kéde ìjọ, ṣùgbọ́n gẹ́gẹ́ mo sọ lórí ètò mi tó kọjá, ẹ jẹ́ ká padà sínú ibi tán ti bí wa. Ẹ má lọ church, ẹ má lọ mọ́ṣáláṣí, ṣùgbọ́n nǹkan bí yín mọ́, ẹ má kọ̀ sílẹ̀. Òun làdáyébá, òun la kọ́dá o, òun la kọ́dá. Kò sí ibi míì tí a lè lọ tó máa dàbí ilé. Ẹ má jẹ́ ká sọ ilé nù ká sàpò yàkọ́ látara nǹkan tá à ń sọ yìí. Bí èèyàn bá filẹ̀ tó gbàgbé ẹ̀ pátápátá, bí ìgbà téèyàn sọ ilé nù náà ni tó sọ àpò yàkọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùṣọ́ yìí wọ́n mọ ọ̀nà tí wọ́n ń gbégbà tí wọ́n fi ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn, tí wọ́n sì sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ ṣe nǹkan kankan. Fún ìdí èyí, ìgbàgbọ́ ò ní ká má ṣòro ìdílé wa. Ẹ padà sínú ilé, ẹ tẹra mọ́ ìṣẹ̀ṣe yín, ẹ tẹra mọ́ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. Kò di ṣọ́ọ̀ṣì ìjọ ni. Lọ́jọ́ tá a bá kú káríyàn gbé wa, káríyàn ṣe kẹ́yìn wa, òun ni ọ̀rọ̀ ìjọ wà fún. Gbogbo àwọn ìjọ tá à ń ṣe yìí, káríyàn gbé wa ni. Tó o bá ṣawo, kó o ríyàn gbé ẹni. Bó o lọ mọ́ṣáláṣí, kó o ríyàn gbé ẹni. Tó o bá lọ ṣọ́ọ̀ṣì, ọjọ́ tó o bá kú, kó o ríyàn gbé ẹni. Kò sí èyí tó dé ọ̀run, kò sí èyí tó wọ̀ ìjọba ọ̀run bẹ́ẹ̀, kò sí èyí tọ́lọ́run máa bèrè nínú gbogbo àwọn nǹkan tá à ń sọ ìbí kì í ṣe pé iṣẹ́ ọwọ́ ẹ. Kí nìkan tó tẹ̀ gbélé ayé ṣe? Kí lohun tó gbélé ayé ṣe? Kí nìkan tó gbélé ayé ẹ yẹ̀ wò? Kí nìkan tó gbélé ayé ẹ lò? Báwo ló ṣe lùgbésí ayé ẹ ná? Ǹjẹ́ o ṣe dáadáa lé ayé bí? Òun pa àwọn èèyàn ni, òun fi èèyàn ṣẹ́ṣó ni. Ntọ́lọ́run bá bí ẹ nìyẹn. Bàbá mi Sádíkù Ayọ̀ọ́lá Kábèsí, ẹ káàbọ̀ sórí ètò bàbá. Ǹjẹ́ ìwọ tẹ̀ ṣe dáadáa gbèsè ayé ẹ bí? Ntọ́lọ́run bá béèrè lọ́wọ́ ẹ nìyẹn. Bó o ṣe bá tọmọ làkejì ẹ jẹ́, ìwọ tó kí ọmọ orogún ẹ mọ́lẹ̀ tó rọ́ ní kerosene yòó nígbà tó rí pé ilé ti dá, tó mu kerosene tó kú, ntọ́lọ́run ó bí ẹ nìyẹn. Ìwọ tó kí ọmọ orogún ẹ mọ́lẹ̀ tó mu lóko, owó bí owó ọ̀hún, ó rí pé kò sẹ́nikẹ́ni, wọn ò mọ̀gbà tó mu kúrò lé ojú sómi, ntọ́lọ́run bá bí ọ nìyẹn. Ìwọ tó sì mú ọmọ orogún ẹ tó san school fees ẹ nígbà tí ò sí lọ́wọ́ ìyá ẹ àbí ìyá ò tiẹ̀ sí mọ́, tó mú ọmọ orogún ẹ tó ń wẹ̀ fún, tó ń wọṣọ tó dáa sí lọ́rùn, tó ń ṣe bí ọmọ tí o bí, ntọ́lọ́run ó bí ọ nìyẹn. Ìwọ tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó pèèyàn lápèta, Ọlọ́run ó bí ẹ. Kó o lọ sùn sí ṣọ́ọ̀ṣì, kó o kírun jù bẹ́ẹ̀ lọ, kó o fi gbogbo ọjọ́ ayé ẹ, kó o má tẹ̀ kó o ń ṣọ́ọ̀ṣì rárá, kó o má kó o mọ̀ ṣáṣí pé bẹ́ẹ̀ ló ń sùn. Gbogbo ohun tó o ṣe yìí, Ọlọ́run bá béèrè lọ́wọ́ ẹ. Kò ní béèrè ẹ̀sìn tó sìn, iṣẹ́ ọwọ́ ẹ ló máa bí ẹ. Òṣùwọ̀n ẹ náà máa wò.
nítorí ìdí eléyìí ẹ jẹ́ kí gbogbo àkíyèsí ara wa. Ọba ìlú ló jẹ́, báwo ló tẹ̀ ṣe àwọn aráàlú ẹ̀ sí, àwọn tá a ní kó jọba lé lórí kó máa ṣàkóso lórí wọn, kí ni tó tẹ̀ ṣe fún wọn, àǹfààní wo náà tẹ̀ rí jẹ látara ẹ̀. Ǹjẹ́ tẹ ò wà dáadáa sí wọn bí? Ntọ́lọ́hun ó bí ẹ nìyẹn. Brọ́dà mi Mudashiru Jamiu, ṣé mo dúpẹ́ ọgbà àtọ́ ẹ̀ bàbá. Gbogbo nǹkan tó ṣe pẹ̀lú àwọn tó jọba lé lórí, bó o ṣe fi ọwọ́ agbára mú ẹnìkan tó jẹ́ yà láìṣẹ̀, ntọ́lọ́hun bá béèrè lọ́wọ́ ẹ nìyẹn. Àwọn ọmọ ìlú ẹ̀ tó kì mọ́lẹ̀ tó rán wọn lọ sílé ìwé, ó fún wọn ní scholarship. Ọmọ ìlú ẹ̀ tó kì mọ́lẹ̀ tó rán lọ ìlú òyìnbó. Ntọ́lọ́hun bá bí ẹ nìyẹn torí pé nǹkan tó o bá gbélé ayé ṣe fún wọn, òun lédùmarè máa béèrè lọ́wọ́ ẹ. Ọlọ́run ò ní béèrè pé ṣé o kírun àbó kí, kò ní béèrè pé ṣé o lọ ṣọ́ọ̀ṣì àbó lọ. Ṣọ́ọ̀ṣì kárẹ́ni gbéni nígbà tá a bá kú, mọ́ṣáláṣí kárẹ́ni gbéni nígbà tá a bá kú, iṣẹ́ ọwọ́ ẹni gan ni pàtàkì. Abọ̀ òòṣà tó ń bọ̀ òòṣà àbíwọ oníṣẹ̀ṣe tó ń ṣèṣẹ̀ṣe, ntọ́lọ́hun ó bí ẹni pé iṣẹ́ ọwọ́ ẹni kí nìkan tó gbélé ayé ṣe. Ewé àtegbò tọ́lọ́hun fún ẹ pé kó o máa já, ṣó fi tútọ́ ọmọ èèyàn ṣe ni, ó fi dáàbò bo ọmọ èèyàn ni, àbó fi bá tọmọ èèyàn jẹ́. Ntọ́lọ́hun bá bí wá nìyẹn. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Olórí ìlú ṣe dáadáa, ìjòyè ìlú ṣe dáadáa, olórí ìjọ ṣe dáadáa, gbogbo ẹ̀yin ìgbìmọ̀ nínú ìjọ ẹ ṣe dáadáa. Dáadáa ló pé o, nítorí pé ìkà ò pé. Gbogbo tá a bá ṣe láyé, gbogbo ẹ̀ pátá lájèrè ká tó fayé sílẹ̀. Tá a bá tó fayé sílẹ̀ tán, á tún débọ̀ wá bá a. Nítorí dé èyí ẹ jẹ́ á ṣe dáadáa. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ ṣe rere. Gbogbo òrìn tẹ́ ń rìn kiri báyìí, gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé, kò sí ìrìn gidi nínú ẹ̀. Mo sọ fún yín lọ́jọ́ kìíní àná, mo ní kẹ́ ẹ lọ bẹ̀bẹ̀. Ẹ lọ bẹ̀bẹ̀, ẹ bẹ̀ àwọn èèyàn. Ẹ lọ bẹ̀ àwọn ènìyàn tẹ́ ti ṣẹ̀ sẹ́yìn. Bàbá Tinubu ọ̀pọ̀lọpọ̀ ń gbèjà yín o, láwọn tẹ́ ń náwó fún tó ń gba owó lọ́wọ́ yín. Wọ́n ṣe ń gbèjà yín Nàìjíríà ló ń gbèjà yín bí à ń rí wọn dáadáa. Ṣùgbọ́n mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, ìwọ tó ń tẹ̀lé bàbá Bọ́lá Ahmed Tinubu pé àfi tó bá di president 2023, wo gbogbo inú ilé ẹ̀ dáadáa. Láti ìbẹ̀rẹ̀ dópin kò sẹ́ni tó jáde léèwé tí ò ríṣẹ́ nínú ilé yín. Gbogbo yín pátápátá lẹ ti wà ókè. Irọ́ ló pa tó bá ní bẹ́ẹ̀ ni, ó parọ́ ni. Ìwọ tó ń tẹ̀lé bàbá Bọ́lá Ahmed Tinubu, tó ń tẹ̀lé lóṣèlú nílẹ̀ Yorùbá, tó ń sọ pọ́rọ̀ Yorùbá nation lè ṣeé ṣe. Ṣé gbogbo yín lẹ wà ókè nínú ilé yín? Àbúrò ẹ̀ tó jáde léèwé ó ti ríṣẹ́? Ṣé kìí ṣe iléeṣẹ́ pure water ló ti ń ṣiṣẹ́? Ẹni tó lọ fún school of engineering, tó lọ ń ṣe conductor, iṣẹ́ gidi náà lórí yẹn nínú àwọn fámìlì tiẹ̀ tó sì ń tẹ̀lé olóṣèlú kiri. Àbíwọ bàbá, ìwọ màmá tó ń tẹ̀lé olóṣèlú, gbogbo àwọn ọmọ ẹ̀ tó jáde léèwé, gbogbo wọn náà ti ríṣẹ́. Iṣẹ́ gidi ti wà lọ́wọ́ wọn. Ó ti jókòó tí ń fẹ̀yìntì, irọ́ ló wà ń bẹ̀, irọ́ ló máa pa yín. Táwọn ọmọ ẹ bá wà ókè ò ní tẹ̀lé olóṣèlú. Ọmọ ẹ tó jáde iléèwé yẹn tó bá ti ríṣẹ́ ò ní tẹ̀lé olóṣèlú. Tó dá sọ fún ẹ pé mọ́mì, dádì mo fẹ́ kẹ́ jókòó, ń tẹ́ máa jẹ màmá fún yín. Àwọn ẹni yìí náà ni wọ́n á lò yín. Wọ́n ti lo àwọn ìran yín kan gbó. Wọ́n ti ń lo ẹ̀yin náà gbó. Tẹ́yìn náà bá tó wá lọ, wọ́n á tó wá lo àwọn ọmọ yín yẹn, wọ́n á tó wá lò gbó nígbà tẹ́ ẹ̀ bá support nǹkan tá à ń ṣe yìí. Tẹ́ ẹ̀ bá ti tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá nation tá à ń ṣe yìí, tẹ́ ẹ̀ ń wò pé ẹ dojú ẹ̀ bolẹ̀, àwọn wà nú ẹ̀, ọmọ ẹ̀ wà nú ẹ̀. Ẹ̀yin náà ó jẹ́ ń bẹ̀ nítorí pé ẹ̀ ń rán ọmọ nílé ìwé, bọ́mọ yín ò tí ì jáde ó máa jáde ilé ìwé. Èyí tó kọ́ṣẹ́ náà ọmọ yín tẹ́ ṣe freedom fún, iṣẹ́ mélòó ló rí gbà nínú ṣọ́ọ̀bù ẹ̀? Ọmọ yín tó lọ rí ìdílọ́ yẹn ó ti jáde léèwé, mọye tẹ́ ẹran, mọye tẹ́ náà lé lórí nígbà tó wà ní school. Ẹ wo iye tí wọ́n fi ń ṣe law ní Nàìjíríà, ẹ wo iye tó fi ń ṣe nursing ní Nàìjíríà. Wọ́n á wá jáde léèwé yẹn tán, ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run má jẹ́ kán di rádaràda.
a sì wá ń kígbe fún yín pé n tó lè gbà wálẹ̀ n tá lè fi bọ́ nínú wàhálà tá lè fi bọ́ nínú fìtínà yìí òun ni Yorùbá nation. Ẹ jẹ́ kí Yorùbá ó dá dúró, ẹ jẹ́ ká dúró lórí ọwọ́ wa, ẹ jẹ́ ká dúró láàyè wa, kò nídìí pà ń sá kiri. Ẹ jẹ́ ká dúró lórí ọwọ́ wa. Kí lórí ọwọ́ wa yẹn òun ni ọ̀rọ̀ Yorùbá. Ẹ̀yin ti bíbá yìí wò àwọn nǹkan kan ṣẹlẹ̀ l'Abẹ́òkúta lẹ́nu ọjọ́ mẹ́ta kan sẹ́yìn nígbà tí àwọn Fúlàní tó lọ ń pa àwọn èèyàn kiri ń bẹ̀. Wọ́n pe àwọn ọlọ́pàá tí wọn ò rí wọn, ọlọ́pàá ò yọjú. Ìgbà tí màálù sọnù, ẹ̀yin èèyàn mi, ìgbà tí màálù sọnù, àwọn ọlọ́pàá tí ó yẹ kán wá dóòlà ẹ̀mí àwọn èèyàn wọ́n dìde nínú ọgbà wọn lọ́hùn-ún nínú àgọ́ wọn, òǹkàlùkù wọn ya sí agbègbè yẹn. Gbogbo àwọn èèyàn tó wà lágbègbè yẹn náà kó nítorí màálù. Wọ́n sì pa àìmọye ẹ̀mí. Wọ́n ṣá ọmọ kékeré kan tèmi ìfojú ara mi rí. Wọ́n ṣá ọmọ kékeré kan bẹ̀ tó jẹ́ pé mo dẹ̀ ń sunkún. Àwọn olórí burúkú ọlọ́pàá yóò mọ̀ dìde. Ṣùgbọ́n màálù sọnù, wọ́n wọnú ìlú lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní kó gba àwọn èèyàn. Ẹ sọ fún mi, ẹ wá ń pariwo 2023. Ṣé ẹ̀rí pẹ̀yìn fún ara yín ẹ ń fa ìyà sórí ara yín ni? Ìjọba ìlú Nàìjíríà ìjọba màálù ni. Wọ́n ná ní màálù jọmọ èèyàn lọ, wọ́n ná ní màálù ju Yorùbá. Báwọn ṣe ń pa Yorùbá yìí, èmi máa sọ gbogbo ìgbà, ẹ jẹ́ kí Yorùbá dìde kán pa Fúlàní kan. Ẹ̀rí ń tọ́ máa fojú Yorùbá rí. Ẹ wo Màlíkà àbíkí lórúkọ ẹ̀ tán lọ mú ní Ìgàngán. Nígbà tán mú pé wọ́n mú lásán, gbogbo àwọn èèyàn tán mú, ẹ̀rí tán ṣe fún wọn. Wọ́n nítorí pé wọ́n wá gba àṣẹ lọ́wọ́ àwọn inspector of police ní Ọ̀yọ́ state, obìnrin Ìgbò yìí, ó ní wọ́n wá gba àṣẹ lọ́wọ́ òun. Ó ní ta náà gba àṣẹ lọ́wọ́ ẹ̀kan tó lọ mú wákìlì. Ó tún ṣáàjì wọn fún mọ́dúrà. Ẹ imagine. Ẹ wá ń sọ pé wọ́n Nàìjíríà, ẹ sọ pé ẹ fẹ́ dìbò ní 2023. Ṣópònú ni yín ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ iná ọmọ Yorùbá. Ṣé gọ̀ ni nínú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ iná ọmọ Yorùbá pé ẹ sì nígbàgbọ́ lórí ìbò kan tó sì yé gbogbo wa pé gbogbo tá à ń wí yìí lórí irọ́ ni tí ò sí nǹkan kan bẹ̀. Ó dà pé mo fi pamọ́ síbì kan. Lórí irọ́ ni gbogbo ẹ̀ tí ò sí nǹkan kan bẹ̀. Lórí irọ́ òun ni gbogbo ẹ̀ tí ò sí nǹkan kan nínú ẹ̀. Ó ní orin kan tí mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀yin èèyàn mi. Ó ní orin kan tí mo fẹ́ kẹ́ gbọ́. Nígbà tá a bá yìí ń pariwo tí àwa kan tá a bá yìí ń pariwo pé kí lórúkọ ẹ̀ là ń dúró dè, kí là ń pè é 2023 election gbé dandan á dìbò, Bọ́lá Tinubu ló lè ṣe, Jagaban ló lè ṣe kinní kan. Tó yẹ kí gbogbo wa ṣe ọpọlọ wa ká mọ̀ pé wọ́n ń tàn wá ni. Ó yẹ ká mọ̀ pé wọ́n ń tàn wá ni tí ò sí nǹkan kan bẹ̀. Ẹ̀tàn lásán òun ni. Kò sí nǹkan kan nú ẹ̀tàn ni. Ṣé náà tàn wá? Ẹ̀tàn ni. Mo fẹ́ kẹ́ gbọ́ orin yìí, ẹ má bínú. Mo fẹ́ kẹ́ gbọ́ orin yìí ni. Òun mo ṣe fẹ́ play ẹ̀ fún yín. Nígbà tá a bá ń sọ pé 2023 o, bàbá Bọ́lá Ahmed Tinubu ó máa digbá o, bàbá Bọ́lá Ahmed Tinubu ó máa di àwo fún wa, bàbá Bọ́lá Ahmed Tinubu ó máa di kòkó bàbá àṣàsùn. Kò sí nǹkan tí ò ní ṣe, yóò ṣe gbá yóò ṣàwo, gbogbo nǹkan tó ń tẹ́ wa yẹn gbogbo ẹ̀ ní bàbá máa ṣe. Lórí irọ́ ni. Gbogbo kàmpéènì tí bàbá ń kàmpéènì bọ̀ láti bí ọjọ́ mélòó lórí irọ́ ni tí ò sí nǹkan kan bẹ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu báwọn náà lọ gbé Buhari wá tí gbogbo ayé sì gbà á tọwọ́ tẹsẹ̀ pé gbogbo nǹkan máa change ni o, bàbá ló lè ṣe o,
brọ́dà mi King Wasiu Ayinde Marshal wọn lórí méjì ńgbà náà ṣé bàbá ni ṣé Buhari ṣé bàbá ni ṣé Buhari ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ń gbà yẹn pé bọ̀dá gan àwọn gan wá wọ́n koná mọ́ ìkòkò ọbẹ̀ tiwọn náà ni wọ́n koná mọ́ ìkòkò ọbẹ̀ wọn ni láti ìgbà tó ti wà ń bẹ̀ sìn láti 2015 ọdún kelòó rèé ẹ̀yin èèyàn wa ọdún kelòó rèé kí nìkan tá a mú bọ̀ kí ni tá a mú bọ̀ ẹlẹ́ẹ̀kejì ló ti ń lò lọ ìwọ̀n á tó lò tán wá kó ń bẹ̀ náà ni ẹ wòye gbèsè tó ti wà ńlẹ̀ ẹ wòye owó tó ti yá ní China wọ́n tún mú ilẹ̀ wa kan tó fi lọ dúró tán kọ kíndẹ̀dẹ̀ lórúkọ tó kọ sínú pé tán bá ti rówó yẹn san ilẹ̀ yẹn wọ́n bọ̀ wá gbà á ilẹ̀ yẹn ilẹ̀ ta ni ṣé làwùsá ni àbílẹ̀ Ìgbò ṣé àrèwá ni àbí ti Fúlàní mo fẹ́ kẹ́ gbọ́ orin yìí ẹ fetí balẹ̀ kẹ́ gbọ́ orin yìí dáadáa. Where is the president of the sea? Those that are playing his name is flying. Their organization first agenda is now on it. Totally completely of that. Where is their president from? Fulani. Chief of Staff Fulani. Chief Justice of Nigeria Fulani. Senate President of Nigeria is handling the process Fulani. Deputy Speaker is Fulani. The Army Chief of Staff is Fulani. Navy Chief of Fulani. Police IG Fulani. DSS is Fulani. National Intelligence Agency Fulani. National Security Advisor is handling the process. I'm John Jawid. Why do you hate Igbo? I want to prove to all the Fulani that the hatred today in the sea was brought about by Fulani Janjaweed. Is it very clear to you now how they go? Is it very clear? Listen to the minister. Minister of Defense, Fulani. Minister of Finance, Fulani. Somebody that's studied in Sharia law is the head of the judicial system. Fulani. Is it very clear to you now how they go? This is what story about. Federal government territory, Fulani. Agriculture, Fulani. Police affairs, Fulani. Aviation, Fulani. Communication, Fulani. Power, Fulani. Water resources, Fulani. Everything is Fulani. All the 19 northern governors are Fulani except the Benue Rajita and Kogi. Every northern IFO apart from 4, the rest are all Fulani. Is it very clear to me now? This is what you're going to because Fulani have a game plan from the word go. Their game plan is to dominate and subjugate you. Dominate and subjugate. Where is their president from? Fulani. Chief of Staff, Fulani. Chief Justice of Nigeria, Fulani. Senate President of Nigeria is handling of process, Fulani. Deputy Speaker is Fulani. The Army Chief of Staff is Fúlàní gbogbo wọn. Navy Chief of Fulani. Police IG Fulani. DSS is Fulani. Eh? Intelligence Agency Fulani. Fúlàní ni gbogbo wọn. Fúlàní ni gbogbo wọn pátápátá. Minister of Finance. Fulani is very clear to me now. Ẹ wá jẹ́ ká búrẹ́ ara wa rò ó. Federal government territory, Fulani. Agriculture. Eh? Fulani. Police affairs. Ẹ jẹ́ ká bá ara wa rò ó. Aviation, Fulani. Communication, Fulani. Fúlàní gbogbo ẹ̀ immigration officers Fúlàní Water resources, Fulani. gbogbo ẹ̀ Fúlàní ni. Every northern IFO apart from 4. Ṣé kò sédè míì ní Nàìjíríà? Ṣé kò sí èdè míì nínú Nàìjíríà? Ṣé ẹ̀yà kan ló wà ní Nàìjíríà? Gbogbo àwa ọmọ Yorùbá tí à ń sọ pé ẹ jẹ́ ká kúrò pẹ̀lú àwọn aráàbí yìí tẹ̀ ń sọ pé ọrùn oṣù làpárò kú sí. Á jẹ́ pé ẹ ronú wò ẹ ronú dáadáa. Ẹ ronú dáadáa ẹ ronú bó yẹ kẹ́ ronú. Gbogbo àwọn ipò tá à ń sọ yìí Fúlàní ló wà ń bẹ̀. Tán bá mú Yorùbá tán fi ṣe igbákejì wọ́n kàn fi ṣe wọ́n fi di gẹrẹwu ni bí bàbá Ọ̀ṣínbàjò gẹrẹwu náà fi dì kàmpéènì ń bọ̀ sìn ẹ rí i pé wọ́n tún gbé jáde pé kó wá ṣiṣẹ́ á tó bọ́ta á tó wá ṣiṣẹ́ fún yín. Kí ni nǹkan tá à ń borí àwa rò bó là ń lọ gan tí gbogbo wa dẹ̀ lajú wa sílẹ̀ tá a dẹ̀ mọ̀ òótọ́ tá a sì lè dúró lórí òtítọ́ wa. A mọ nǹkan tá a lè fi yọra wa lẹ̀ nínú àjàgà yìí ṣùgbọ́n fún ìdí kan àbí kejì pẹ̀lú ìjẹkújẹ àbí tọ́rọ́kọ́bọ̀ kan tán fún wa
torí pà ń jẹ dòdò àwa lè sọ dòdò mọ́ atọ́ba àti joyè àtàràlú míì gbogbo àwa ń kórè ara wa síbì kan náà a dẹ̀ ń kórè ara wa sínú ṣọ̀lọ̀ à ń kọ́rọ́wọ́ ara wa sínú ṣọ̀lọ̀ wọ́n pa Yorùbá lénìí wọ́n pa Yorùbá lọ́la síbẹ̀síbẹ̀ àwọn kan wò pé kò kà wọ́n wò pé kò sí ètò kan àwọn 2023 election yìí ṣáà nílẹ̀ gbé sórí mo tẹ̀ rí àwọn kan tán lọ fi owó tu àwọn èèyàn wa lójú tọ́nà àwọn ṣe ìtọrẹ àánú fún àwọn àgbàlagbà wọ́n fún wọn lówó lóṣooṣù tán ṣe kinní kan lóṣooṣù wọ́n ṣe lù tán ti bí mi lọ́mọ ẹ̀yin màmá gbogbo owó tán fún yín ìgéjé ní mọye tó yẹ kí federal government máa fún yín lóṣù ni owó tó wá ń fún yín yẹn ìrúnrún owó ni èlò náà fún yín pátápátá 5,000 fẹ́ẹ̀dì kọ̀ọ̀kan yín ẹ lọ wo iye tó yẹ kẹ́ máa gbà lóṣooṣù àwọn wọ̀nyí náà gba owó yẹn tó ń ná jẹ tó wá ń gbé kinní kan gún yín lọ́wọ́ tẹ́ ń ṣàdúrà fún wọn tó bá jẹ́ wà àdúrà náà wù lóòótọ́ àdúrà yá mọ́ wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwà ìpè ni èpè dájà wọ́n torí mo rí wo lórí Sagam group mo rí wo pé honorable kan ó ń fún àwọn àgbàlagbà kan ní sálárì ó kó wọn jọ mí rògbò àwọn àgbàlagbà yẹn kí n sọ pé bóyá bíi 40 àbí 50 ẹ̀dí 5,000 fún wọn ẹ ti gba òdúgúrúgúrú méje owó láti inú àpò gọ́fìmẹ̀ntì jáde ẹ wá máa pín peanut fún wọn. ṣé gbogbo ilé dàbí gbogbo nǹkan tẹ́lẹ̀ ń ṣe igan àtowó tó wá ń pín ẹ̀ ń campaign ni ẹ mọ̀ọ́mọ̀ ẹ̀ ń campaign kí nìkan tẹ́lẹ̀ fi gé àwọn ìyá yìí nígbà election nítorí pé ẹ ti ń pín ṣéǹjì yẹn fún wọn tó bá dìgbà election ẹ wà ní kọ́kọ́ra wọn jọ ẹ wá tẹ̀ka ń bí ṣùgbọ́n yìí màmá mo bá yín bẹ Ọlọ́run ọba ẹ̀mí á ju 2023 lọ ẹ mọ́ jáde dìbò tẹ́ ẹ bá jáde dìbò ikú ni kì í ṣàrùn àwa ọ̀dọ́ máa bínú tán mi ní parọ́ fún yín eléyìí àyọsọ tí ìyá kan bá jáde tán bá lọ dìbò ikú ni kì í ṣàrùn. ẹ mọ̀ọ́mọ̀ ẹ mú peanut ẹ kó gáwọn ìyá yẹn lọ́wọ́ ẹ ṣe gbogbo ẹ àtúbọ̀tán yín òfo náà ni Burújí dà lénìí nígbà tí Burújí ní kí wọ́n máa búra nú pósí fóun tó ń pín mọ́tò fún wọn tó tẹ̀ jẹ́ nǹkan gidi nìyẹn tẹ̀ ń pín gbà náà lọ́hùn tó bá ti wá ìwọ́ṣà wà wọnú pósí wà búra bóyá omi ẹlẹ́la ló ń fún wọn mu ni gbómi òkú ni Ọlọ́run ló yé wọ́n á fẹnu gbóbì jẹ wọ́n á mú mi á gbé mọ́tò fún wọn gbogbo agbára tó kójọ ń gbà náà dà níbi tẹ́ ti rorí ara yín ọ̀pọ̀lọpọ̀ yín ò ní di 2023 tẹ̀tẹ̀ lé èpè kọ́ kì í ṣe tàṣàṣì kì í ṣe pé béèyàn kan máa pa yín tó bá sọ fún Burújí pé election tó máa dì ní 2023 ò ní ṣojú ẹ̀ agbẹ́niyẹn ṣe pé òun dà lénìí ní tí ó gbẹ̀yìn kó wá nìyẹn bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin náà múra sílẹ̀ ikú ń bọ̀ lórí yín kò sí nǹkan tẹ́ lè ṣe sí ẹ̀ lè yẹ ẹ̀ eléyìí ó ṣe pé èèyàn kan máa pa yín gbogbo eré tẹ̀ ń sá kiri yìí bóyá ẹ̀ tẹ̀ ní di 2023 ṣe é mọ́ ni gbogbo làálàá kòókò jọ̀jọ̀ tẹ̀ ń bá kiri yìí gbogbo àwọn èèyàn tẹ̀ ń pa lẹ́kún tẹ̀ ń ṣe kíní kiri yìí ǹjẹ́ yìí tẹ̀ mọ̀ bóyá ẹ máa rí 2023 ọ̀hún ẹ̀mí tí ò ní dọ̀la tí ń dóṣù mẹ́fà ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀ ni Sani Abacha ó lóun máa gba ẹ̀mí Ọbásanjọ́ lọ́la ó ní lọ́la yìí máa gba ẹ̀mí Ọbásanjọ́ must die kí l'Elédùmarè ṣe fún ọlọ́run wò ó sì rẹ́rìn lórí àtẹ́ ẹ̀ ń pé wọ̀ yìí ṣe wọ̀ tó ní dọ̀la ilẹ̀ ọlá yẹn ò ní mọ́ báyìí tó bá jẹ́ pé wọ́n pa ní agbára àwọn tán pakọ́ nítorí pé láúlá wàlákù wátá ilá bìlá ìlà àlíhùl hazim kò sí nǹkankan tó borí ọlọ́run kò sí nǹkankan tó borí ọlọ́run ọlọ́run bá mọ̀ọ́mọ̀ á lo nǹkankan fún nǹkankan ni òun la ṣe ń sọ bẹ́ẹ̀ fún yín pé látara nǹkan lọ́lọ́run fi ń ṣe nǹkan kankan nítorí nǹkan kankan lọ́lọ́run ṣe ń dá ìwọ torí pé kò lè jẹ́ ṣe nǹkan kan lọ́lọ́run ṣe máa dá ẹ
nídìí kan àbí kejì lọ́lọ́run fi ṣẹ̀dá oníkálukú wa. Abacha lérí máa pa Ọbásanjọ́ lọ́la. Ọbásanjọ́ ní láti kú sẹ́ẹ̀. Ó ti ṣẹ̀hún sẹ́ẹ̀. Gbogbo àwọn tó ń bẹ̀ ó dẹ̀ tanra yín ní sẹ́ẹ̀. Òun ó pa Ọbásanjọ́ lọ́la sẹ́ẹ̀. Ọbásanjọ́ máa wà láyé. Ẹ wo ọdún tá Abacha ti kú. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ wo ọdún tí Abacha ti kú ẹ̀yin èèyàn mi. Ẹ wo ọdún tí Abacha ti kú. Ọbásanjọ́ tó lóun máa pa lọ́la lọ́jọ́ náà lọ́hùn. Ọbásanjọ́ mí lórí lálàyé lénìí oúnjẹ ó mu. Ẹ̀ẹ́dẹ̀ fi ọ̀rọ̀ ìkẹ́ fi máa ṣe wáàsí fúnra yín. Ẹ̀yin bàbá burúkú yìí ẹ fi àwọn nǹkan wọ̀nyí kẹ́ fi máa ṣe wáàsí fúnra yín. Ẹ wo bàbá wa Jákàndé nígbà tó kú tán lọ sí ẹ̀sà ilé wo náà gbé tẹ̀lé lẹ́yìn former governor Lagos State ní nígbà táyé ń já ayé ni kì í ṣe láyé jùrùjùrù ti yìn. Àwọn ilé ti ṣiṣẹ́ orúkọ sílẹ̀ torúkọ wọn ò ní parí láyé lórílẹ̀‐èdè Yorùbá pàápàá jùlọ ní Lagos State. Ǹjẹ́ ńgbà tó ń gbé bàbá lọ sínú sàárè kí náà gbé tẹ̀lé bàbá ẹ fi lè ṣe wáàsí fúnra yín. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá wa lẹ́jẹ́ torí Yorùbá nìyí a ò lè dìná yín. Nígbà t'Abíọ́lá kú ẹ wà láyé ẹ wà láàyè ẹ lajú yín sílẹ̀ ẹ rí i. Nígbà t'Abíọ́lá tó wà láyé ta nìyí. Ntí Ọlọ́run ṣe bá Fábíọ́lá kì í ṣe nǹkan kékeré. Ǹjẹ́ ńgbà tó kú lọ́jọ́ náà lọ́hùn-ún mọ́tò mélòó náà kó mọ́. Ilé wo náà sọ pé tọ́ ilé yìí ó á walẹ̀ tá a rí mọ́lẹ̀ ní pẹ̀lú bàbá yìí irọ́ ló wà ń bẹ́ẹ̀. Kò sí ní tá mú wáyé kò sì sí ní tá mú lọ́run. Asán lórí asán ni gbogbo ẹ̀. Òfo lórí òfo. Kí ni tá wá ń bá ká? Ilé ayé wo lẹ̀ ń lé ká? Agbára wo lẹ̀ ń wá kiri? Ẹ fagbára yẹn fi tó tàwọn èèyàn ṣe. Tẹ́yìn ó bá ṣe dáadáa tẹ́ bá wùwá lídà gidi lórílẹ̀‐èdè Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin tẹ́ ẹ padà ẹ tún ti Yorùbá ṣe ẹ má bà ti Yorùbá jẹ́ mọ́. Mo wo àwọn ibì kọ̀ọ̀kan tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ mo ń wò yín báyìí mo sì mi rí. Ṣé ẹ rí pé yín fún ara yín ẹ̀ já mọ́ nǹkan kan bí? Ẹ̀ já mọ́ nǹkan kan wà láìtàláì. Ẹ̀ já mọ́ nǹkan kan. Ọlọ́mọ̀ọ́mọ̀ ó lò yín láti tún àwọn nǹkan kan ṣe ṣùgbọ́n ṣe lè yín bà á jẹ́. Tẹ́ ẹ bá jẹ́ bàbá gidi tẹ́ ẹ jẹ́ lídà gidi tẹ́ ẹ jẹ́ aṣíwájú gidi ní tèmi ṣe ń sọ̀rọ̀ sí àwọn ọba tó tẹ̀lé yín lẹ́yìn nìyẹn. Kódà kẹ́ sọ pé ẹ yọ wọ́n lóyè ó yẹ kó sọ fún yín pé ń tẹ́ bá ṣe kẹ́ ẹ ṣe ni. Ní tí mo ṣe ń sọ̀rọ̀ sáwọn ọba yẹn nìyẹn nítorí pé àwọn ìwà kan tẹ́ ẹ hù sẹ́yìn pẹ̀lú àwọn ẹ̀mí ẹni ẹlẹ́ni tẹ́ ẹ gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tẹ́ ẹ dá ẹ̀mí wọn légbodò. Ẹlòmíì nínú àwọn tẹ́ ẹ pa yẹn òun ló gbẹ́kẹ̀lé nínú ìdílé wọn pé tọ́ eléyà aṣọ wá dé èèyàn tẹ́sí ti mú tẹ́sí pádànù. Àwọn nǹkan wọ̀nyí ni mo ṣe sọ fún yín pé ó yẹ kẹ́ ẹ ti ṣe àtúnṣe ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń jẹ́ bàbá wa kan wọn ò wo nǹkan yẹn gẹ́gẹ́ bí àṣìṣe tó sì ń gbéra wọn tẹ̀lé yín. Òun nínú wọn ṣe ń bí mi dọ̀la nítorí pé wọ́n la ojú wọn sílẹ̀ wọ́n rí nǹkan tó ṣẹlẹ̀. Oníkálukú wọn náà mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí tán rí nǹkan tó ṣẹlẹ̀ yìí dáadáa tán mọ̀ pé bí nǹkan yẹn ṣe rí nìyí àfẹn tí ó bá parọ́ àfi tá a bá máa lo àlùmọ̀kọ́rọ́ yìí kan kó àdẹ̀ nídìí ẹ̀ níwọ̀ tọ́lọ́run bá ti fi sí ipò kan ikú ò ní ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀. Ikú ò ló fẹ́ pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀. Àwọn bàbá wa ní ṣàkàtà pa láàṣítọ́. Gbogbo ẹ̀yin bàbá yìí ó yẹ kẹ́ ẹ sòtítọ́ pẹ̀lú ẹni yìí ni. Ẹ sì wá tẹ̀lé lẹ́yìn ẹ sì wá wòó pé àwọn ọ̀dọ́ yìí wọ́n á wá ya òmùgọ̀ débẹ̀ wọ́n á dẹ̀ máa wò yín lẹ̀ wọ́n á lajú wọn wọ́n á máa wò yín ràn. Ẹ wo orin tí mo kọ wọlé yìí orin lọmọkùnrin yẹn kọ pé àwọn tó ń ṣe ìwọ́de pẹ̀lú ìrọ̀rùn ìwọ́de sùúrù ìwọ́de tí ò ní wàhálà nínú tẹ̀ kí wọ́n mọ́lẹ̀ tẹ̀ ṣe wọ́n báṣubàṣu bálabàla tọ́lọ̀ máa fi ya ìjẹ yín. Mo tún sọ àwọn ọlọ́pàá tó ń na gbogbo àwọn tó ń jáde lọ́jọ́ yẹn pẹ̀lú arákùnrin tó ń pè ní Macaroni yẹn láṣẹ Elédùmarè ọwọ́ yẹn ẹ̀ ní fi ṣe oore mọ́ láyé yín.
àwọn yẹn náà jẹ̀bi o nítorí pé nígbà gbogbo ni màá máa sọ ọ̀pọ̀lọpọ̀ gbà ni màá máa sọ màá máa repeat ẹ̀ ẹ̀sìn ó ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ yín ẹ̀sìn ò jẹ́ kẹ́ mọ̀ nǹkan tọ́pọ̀lọpọ̀ yín ṣe mọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tọ́nà lọ́jọ́ yẹn gbogbo yín lẹ lágbàlagbà lé ó yẹ kẹ́ ẹ lọ fi sùn ó yẹ kẹ́ ẹ wá àwọn bàbá yín lọ ẹ yẹ kẹ́ ẹ kó ọ̀rọ̀ yẹn lọ bá wọn lé ní ọlọ́pàá mi àti kú dànù sí ìyẹn òun ṣe pé ìkà Al-Quran gan sọ ó ní ẹni tó bá kọjú ìjà sí ẹ kó kọjú ìjà sí tó bá pa mẹ́ta nù yín ẹ̀yin náà gbìyànjú ẹ pa mẹ́ta nù wọn bá Al-Quran ṣe sọ nìyẹn tó bá pa márùn nù yín ẹ pa márùn nù wọn ẹ pa déédéé tó bá pa lọ́dọ̀ yín látara tiwọn náà ní tá Al-Quran sọ fún wa nìyẹn Al-Quran ò ní kó pa wá ká máa wòran pé ká dẹ̀ lajúlẹ̀ ká máa wòran Al-Quran ò sọ pé kó lajú ẹ sílẹ̀ kán gbébọn kán yìn fún ẹ kán pa ẹ́ dànù kó má lè rí nǹkan kan ṣe. Bàbá Bọ́lá Ahmed Tinubu kí ni nǹkan tẹ́ ṣe sí nǹkan òkè èmi tẹ̀ wá gbàgbọ́ pé ẹ̀ tí ẹ̀ mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ yẹn tọ̀ ìgbésẹ̀ wo lẹ wá gbé gẹ́gẹ́ bí lídà Yorùbá lórí nǹkan yẹn judgement wo ló ti jáde lórí nǹkan yẹn ẹ̀ mọ̀ ń pa amúgbà bẹ́ẹ̀ ìgbésẹ̀ wo lẹ ti gbé judgement wo ló ti jáde lórí àwọn ọmọ ọlọ́mọ tó pa dànù wọ́n pa kúkúrú wọ́n pa gígùn wọ́n pa pupa wọ́n pa dúdú wọ́n pa àgbàlagbà wọ́n pa ọmọdé níbi tá à ń sọ yìí Yorùbá sì ló pọ̀ jù nù wọn bẹ́ẹ̀ Ìgbò wà nù wọn Haúsá mélòó ló wà níbẹ̀ nínú àwọn tó pa yẹn Haúsá mélòó ẹ sọ Haúsá ẹyọ kan tó wà nínú àwọn tẹ padà nù káwá gbàgbọ́ pé ẹ̀ mò ń pàṣẹ kí ni ìgbésẹ̀ yín the next thing ni wípé ibi tẹ́ ẹ ti ń pa owó tẹ́ ẹ mọ̀ pé owó ti ń wọlé fún yín yẹn wọ́n gbọ́dọ̀ ṣí ẹ̀ kì í ṣèyàn dáadáa wọ́n wá ní lídà gidi nìyí àwọn ọba òṣì kan wá tẹ̀lé yín lẹ́yìn mi ò ní yé sọ àwọn ọba dáadáa kan wá tẹ̀lé yín lẹ́yìn àtẹ̀yìn àtàwọn ọba yẹn láṣẹ Elédùmarè àwọn alálẹ̀ ó gbà yín nù ni. gbogbo ẹ̀yin ìgbòrè tẹ́ ń tẹ̀lé àwọn bàbá yìí kiri tẹ́ mọ òtítọ́ ṣùgbọ́n tẹ́ ò lè sọ Bíbélì ní ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira ẹ̀yin ò tẹ̀lé yẹn o irọ́ yẹn lẹ́yìn fẹ́ pa nítorí pé ẹ fẹ́ jẹ ìgbádùn ilé ayé nítorí pé ẹni tọrọ kọ́bọ̀kọ́ tẹ́ gbà lọ́wọ́ wọn ẹ mọ òtítọ́ yìí ṣùgbọ́n ń tẹ̀lé wọn gọ̀rọ̀gọ̀rọ̀ torí ń tẹ́jẹ yẹn ni ó pa yín èpè kọ́ àfi tẹ́ ẹ bá mọ òtítọ́ yẹn kẹ́ ẹ jẹ́ kí òtítọ́ yẹn sọ yín di òmìnira òun ló máa jù ìyẹn lẹ lè fi rí ìgbàlà lẹ lè fi rójú rere Ọlọ́run lára nǹkan tá à ń sọ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé olóṣèlú ìkẹ́ ẹ máa kú sí ṣọ́ọ̀ṣì ẹ kú sí mọ́ṣáláṣí kò ran Ọlọ́run ọba nítorí pé ẹ jábọ̀ gbogbo nǹkan tẹ́ ṣe yìí ẹ jábọ̀ gbogbo nǹkan tẹ́ ṣe pápátá lẹ máa jábọ̀ ẹ̀ ó di dandan kẹ́ ẹ jábọ̀ ẹ̀ gbogbo ẹ̀ pátápátá lẹ máa jábọ̀ ẹ máa jábọ̀ ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kò síbi tẹ́lẹ̀ yà sí kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ padà lẹ́yìn àwọn nǹkan tá à ń sọ yìí kẹ́ ẹ padà ṣe òtítọ́ ẹ bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ bá wọn sọ nǹkan tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé lára yín tẹ̀ láwọn ẹni yìí tẹ́ ẹ bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀ ó ṣeé ṣe kán padà kán ronú kán pìwàdà kán ronú kán ṣe dáadáa ṣé bàbá wa Tinubu ṣé kò gbọ́ bọ́n ṣe ń pààyàn lọ́tún lósì nílẹ̀ Yorùbá kí ni ìgbésẹ̀ tó ti ẹ̀ gbé ná ó lè gbé ìgbésẹ̀ kankan torí pé ó lé ipò nítorí pé wọn ò tí ì pa ẹbí tiẹ̀ tó bá pẹ́ ọmọ ẹ Ìyábọ̀ àbí kí lórúkọ ẹ̀yẹn náà kì mọ́lẹ̀ tán pa ìwà dáhùn sí tó ń ṣẹlẹ̀ yìí ìwà sọ̀rọ̀ sí tó ń ṣẹlẹ̀ yìí ṣé gbogbo àwọn aráàlú náà ní access sí security bí àwọn ọmọ tẹ̀ ṣe ń kó security kiri ni bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé tán bá ti kí ọmọ ẹ mọ́lẹ̀ ìyálọ́jà yẹn Àbíkẹ́ Ahmed yẹn àbí kí lórúkọ ẹ yẹn kọ́ kí kan mọ́lẹ̀ náà àwọn ọmọ ẹ kò gbọ́ pé Fúlàní wọn kidnap ẹ̀ ó wá ní kọ́ tẹ̀ máa wá àbúfẹ́ gbówó fún wọn kó o tó gbówó débẹ̀ gan kó o rí pọ́n ti pàdánù wàá sọ̀rọ̀ sókè gbà yẹn nítorí pé wàá mọ̀ pé ó kàn ẹ́ gbà náà nígi mú yín ní Kòròdú ó ní ọ̀gbẹ́ni kan arákùnrin kan tó gbé nígbà náà lọ́hùn tó gba 100 million
kò sí ètò kàn yín. Ìyáàfin Mushafa Sofiat ẹ káàbọ̀ sórí ètò jàre. Kò sí ètò kàn yín nínú àwọn nǹkan wọ̀nyí. Ẹ mọ̀ọ́mọ̀ ẹ ń hùwà ìkà. Àní ká gbà pé àwọn tẹ́ ẹ pa ní Lekki toll gate ẹ mọ̀ ń pa ẹ̀, àgbà bẹ́ẹ̀ pé ẹ mọ̀ ń pa ẹ̀. Àgbà bẹ́ẹ̀ ń pé ẹ mọ̀ ń pa ẹ̀. Àwọn ọmọ tán tó wá jáde lẹ́lẹ́ǹkejì ń pé toll gate yìí ẹ lè ṣí o. À ń wá judgement tó dìgbà tá a bá rí ìdájọ́ lórí àwọn èèyàn wa tí wọ́n pa. Tẹ́ ẹ tún kí wọ́n mọ́lẹ̀ tẹ́ ẹ ṣe wọ́n bọ́ ṣẹ́ṣẹ́ ń ṣojú ìyẹn náà ẹ mọ̀ ń pa. Sanwó-Olú tó lóhùn Sanwó-Olú ìwọ náà ò mọ̀ ń pa yẹn náà. Ẹ ń lo gègé commissioner of police Lagos State wọ́n ti ṣe kinní kan fún lórí ọ̀rọ̀ yẹn ẹ ti rí dìdìrìn. Ṣé ẹ mọ̀ pé ìgbà kan lẹ lè máa tàn wá gbogbo ẹ̀tàn tẹ́ ń lò yẹn ayé ìgbà kan ni ìyẹn ti kọjá. Èmi ń sọ kinní kan fún yín àwọn ọmọ yẹn náà rìn lọ́nà tó yẹ kán rìn. Àwọn báyìí fi ń ṣe pé ọ̀rọ̀ òfin àbí ọ̀rọ̀ kinní ni. Àwọn ọmọ tó yẹ kán ti kóṣẹ́ burúkú sára ẹ̀yin àtọlọ́pàá ètò bá délé nù yín adúpẹ́ fọlọ́hun. Àwọn ọmọ tó yẹ kán ti kórùka burúkú dání gbogbo ọlọ́pàá tó dì wọ́n kán máa gbá wọn lóka kéè tó máa kókú lójú ẹsẹ̀ kán máa nà wọ́n lánà kú ànàwó ẹ̀sìn lẹ́fi gbá gbogbo nǹkan yìí dànù tẹ̀lẹ̀ fi ń ṣe ra yín. Ẹ̀sìn òun lẹ́fi mú gbogbo nǹkan yìí tẹ́ fi ń ta gbogbo ẹ̀ dànù tẹ́ ń ta gbogbo ẹ̀ dànù. Kì í ṣe owó àti èlò náà ṣe àwọn nǹkan tá à ń sọ èlò náà ṣe òrùka ànàwó èlò náà ṣe òrùka ànàsáré èlò ní ànàkú. Ẹ kò sọ́wọ́ ẹ dúró ọlọ́pàá tó pàdé aṣá àsopọ̀ fẹ́ mú sínú mọ́tò ẹ fa balẹ̀ ní ẹ sì dé tẹ́ bá sí tó á pé lọ́jọ́ yẹn sì tẹ́ ti gbá bíi méjì mẹ́ta ló kánú wọn tó ń wora wọn lẹ̀lẹ̀ wà láì wọn á ti kánlẹ̀ àwọn gan ò ní dúró sọ pé àwọn fẹ́ ṣe nǹkan kan fún yín. Ìwé ò ṣe nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ ń tanra yín ni. Ìyáàfin Olúṣesí Ọlásùnbọ̀ ẹ káàbọ̀ padà jàre. Ẹ̀yin lẹ́ ń ṣe ra yín. Ẹ súnmọ́ àwọn àgbàlagbà ẹ̀yin ọmọdé yìí ẹ súnmọ́ àwọn àgbààgbà ẹ má fi ṣèkà ní ẹ súnmọ́ àwọn àgbààgbà ẹ gba nǹkan àṣírí wà nílẹ̀ Yorùbá àṣírí wà nílẹ̀ Yorùbá. Ọlọ́pàá tó pàdé yín lọ́nà àbí sójà tó pàdé yín lọ́nà tó lóun fẹ́ nà yín àbó lóun fẹ́ arrest yín tẹ́ ti ní nǹkan tá à ń wí lọ́wọ́ ó rọra tọwọ́ bá kò fi síka ẹ̀ ò sí dé kan ra fi gba táṣẹ́rẹ́ kò nídìí pé òun gbé sókè kan rì ìwọ kan ra fi gba táṣẹ́rẹ́ tọ́rí bíi méjì inú wọn tó kéré mọ́lẹ̀ wọ́n sọ pé oògùn kí n ran ta ni oògùn olóran àmì ni àbí ọlọ́pàá lóògùn olè ràn dáàbòrúmbà wọ́n ẹ sì débi méjì inú wọn tó bá ń rí pàfọ́mánsì àwọn méjì inú wọn tó ń rí tó ń crazy tó ń sáré títí láìlé wọn fúnra ara wọn náà máa calm down wọ́n máa padà bẹ̀yìn kúrò ńbẹ̀ ni wọ́n bí aláya wọn dá tó bá rí méjì inú wọn lẹ̀lẹ̀ bóyá náà wó lẹ́nà tó ń nà wàjàwàjà ńlẹ̀lẹ̀ bí méjì inú wọn àwọn tó kù gbogbo kóńdó ọwọ́ wọn máa kó sílẹ̀ ni gbogbo ìbọn ọwọ́ wọn máa kó tó máa pámọ́ra ni. Ṣùgbọ́n ilẹ̀ ìṣera yín torí pé ẹ tẹ̀lé ìṣẹ̀ṣe ẹ tẹ̀lé ìlànà Yorùbá mọ́ ẹ jẹ́ kó mọ̀ pé Yorùbá ni yín ìṣẹ̀lẹ̀ jẹ́ kó mọ̀ pé Yorùbá ni yín. Èmi tèmi ń bá yín sọ̀rọ̀ yìí èmi mú advice yín ọjọ́ tẹ́ bá ti rí mi Nàìjíríà ìwọ ọlọ́pàá kọ̀ọ̀kan tẹ try ẹ̀ kó sọ pé ó fẹ́ mú mi má rò pé bóyá mo ń bọ̀ láti ìlú òyìnbó ó kàn lè wo pé ìlú òyìnbó ló ti ń bọ̀ eléyìí kò já mọ́ nǹkan kan. Máa ń nà ẹ́ ní ànàsáré tó da wàá já 4 lane tó o bá fojú kan ọ̀gbàrà ò ní dúró eré yẹn ló máa sákún torí pé àsákún tọgbá wàá sá eré yẹn tí wàá fi kú ni. Ẹ ṣe ya ìkà léèyàn ẹ ya ọ̀dájú léèyàn Fúlàní wà ń bẹ̀ wọ́n ń pààyàn kiri ẹ̀ rí nǹkan kan ṣe fún Fúlàní ẹ̀sìn wọ́n kó èkè kiri wọ́n èkè náà kó kiri ẹ̀ rí nǹkan kan ṣe fún wọn.
mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kábíyèsí kan máa forúkọ bò wọ́n láṣìírí lórí ètò kan láti jọ sọ̀rọ̀. Wọ́n ní tẹ́ ẹ bá lọ sí ìletò kan bóyá àkọ́kọ́ ṣẹlẹ̀ sí ní ìletò kan tẹ́ ẹ wò pé okay fẹ́fẹ́ jọ lọ sun àkítẹ́ ṣe kábíyèsí tọ̀ brọ́dà mi Yínká tán kú ní Ondo State ni. Ó ní nǹkan yẹn ṣẹlẹ̀ sáwọn àwọn dẹ̀ wò pé the nearest police station káwọn lọ bẹ̀ káwọn lọ report gbàrà táwọn débẹ̀ báyìí táwọn kún mẹ́nu lé pé Fúlàní wọ́n ní ṣe dán sọ fáwọn pé káwọn máa lọ sí kinní kan pé bíbá yóò ṣe division post lélẹ́yìí káwọn máa lọ sí division pé àwọn tó gbéra àwọn dé division sọ pé káwọn máa lọ sí area commander ni. Tó bá ti jí ọ̀rọ̀ Fúlàní kò sọ́lọ́pàá tó fẹ́ arrest Fúlàní nílùú Nàìjíríà, ṣùgbọ́n tí Fúlàní bá dé police station tó bá rìpọ́ọ̀tù pé màálù òun sọnù gbogbo èèyàn tó wà ní surroundings yẹn ọlọ́pàá wọ́n rẹ́dì láti kó wọn. Kí ló fà á? Fúlàní ni pírẹsidẹ́ǹtì, Fúlàní ni IG, chief justice Fúlàní ni kí ló ń pè wọ́n chief of army staff Fúlàní ni, navy Fúlàní ni. So àwọn ọmọ abẹ́ tó wà lábẹ́ wọn kò sí nǹkan tó lè dá ṣe nítorí pé Fúlàní yìí náà ló ń kọ̀ntrólù wọn, kò sí nǹkan tó fẹ́ dá ṣe. Ẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà mo wo program ẹnìkan tó sọ pé àbá Fúlàní jà. Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò ní làákàyè mọ́. Ẹ bá Fúlàní jà, àwọn ta ló ń pa yín? Wọ́n ń pa yín, fi ń hàn yín pa wọ́n ń pa yín. Àwọn tó pa Dr. Aborode ṣé wọ́n sápamọ́ pa àwọn kọ́ làwọn pa ni? Ṣé bí wákìlì converse pé àwọn làwọn pa pé ẹnìkan ló rán àwọn ibi tó fẹ́ lọ mọ́ nìyẹn, ẹnìkan ló rán àwọn nítorí pé ó hàn sí everybody gbangba lójú pé ẹ̀yin lẹ pa ẹni yìí. Èèyàn mi kan fẹ́ bá mi hágé ọ̀rọ̀ yẹn ní Canada bí mo ní kán gbàgbé ẹ̀, wọ́n ní wọn ṣá ní pé wọ́n ṣe kí nìkan mú ní ẹ gbàgbé ẹ̀, èmi fojú mi rí ni. Fọ́tò yẹn ó yìí wà lọ́wọ́ mi bí bọ́n ṣe ṣá bàbá yẹn pa, wọ́n ṣá pa ní. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ wá rí nǹkan yìí tẹ́ ẹ̀ ti sọ pé 2023 á jẹ́ pé lórí burúkú ni yín. Mi ò sọ́rí láti sọ èyí tí mò ń sọ yìí. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ ẹ̀ ń rí nǹkan yìí tẹ́ ẹ̀ ń rí bó ṣe ń ṣe àwọn ọmọ ìyá yín tẹ́ sì jókòó sórí nǹkan yẹn pé 2023 kan wèrè ní wèrè lórúkọ yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn, kí ni ipa tí bàbá Bọ́lá Ahmed ti kó nípa nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ gan-an lórí ọ̀rọ̀ pé wọ́n pa Yorùbá? Gbogbo àwọn ọba jankan nílẹ̀ Yorùbá kí ni nǹkan tẹ̀rí ṣe sí nǹkan tó ṣẹlẹ̀ yìí lórílẹ̀‐èdè Yorùbá ń pé wọ́n pa ọmọ Yorùbá? Ẹgbọ́n nǹkan tí bàbá wa Lámídì Adéyẹmí sọ, wọ́n sọ fún Ládọjà, wọ́n sọ fún Mákindé, wọ́n ní tí àwọn bá ṣí ìwé tó wà lọ́wọ́ àwọn yìí wọ́n nìkan ó ṣẹlẹ̀. Wọ́n pe àwọn ọba kankan dìde nínú ìpàdé yẹn pé lágbájá wọ́n kidnap ẹ̀, wọ́n kidnap ìyàwó ẹ̀, wọ́n kidnap ọmọ ẹ̀, wọ́n kidnap odidi ọba, àwọn dáwó táwọn fi lọ gbà wọ́n lẹ̀ ni. So make sense bí? Ọlọ́pàá ò dẹ̀ rí nǹkan kan ṣe, ọlọ́pàá ò lè ṣe nǹkan kan, ọlọ́pàá ò lè dá sí. Ṣùgbọ́n tí màálù bá sọnù ọlọ́pàá fẹ́ wá jáde. Ẹ̀rí pé orílẹ̀-èdè màálù la wà, kì í ṣe orílẹ̀-èdè ènìyàn, orílẹ̀-èdè màálù, nítorí pé wọ́n ṣẹ́rìṣì màálù ju èèyàn ẹlẹ́ran ara lọ. Àwọn nǹkan wọ̀nyí la wá jókòó tí tá à ń pariwo 2023 tá à ṣe làákàyè. Àwọn míì àti ẹ̀bọ́ sórí kinní wọ́n á bẹ̀rẹ̀ sí ní bú yín, wọ́n á máa sọ oríṣiríṣi náà máa tẹ̀ lórí ètò. Ẹ̀yin èèyàn mi, Elédùmarè ṣọ́ wa ń bẹ̀, Ọlọ́run là wá ń bẹ̀ nínú nǹkan tá a kó sí lórílẹ̀‐èdè Yorùbá. Ọlọ́run ọba nìkan lọ́ba tí ó gbà wá, nítorí pé Ọlọ́run ọba nìkan òun lọ́ba láfisùn àwa Yorùbá, láláfisùn kankan. Kò sẹ́ni tá a fẹ́ fọ̀rọ̀ wa lọ, kò sẹ́ni tó fẹ́ gbà wá. Gbogbo àwọn tá a ní tó yẹ kán lè gbà wá, wọn ò fẹ́ gbà wá, wọn ò tẹ̀ lè gbà wá, nítorí pé wọn ò rẹ́dì láti ṣe tiwa. Wọn ò rẹ́dì láti ṣe tiwa.
nítorí náà ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ bá wa máa pe àwọn èèyàn sí àkíyèsí. Kò sí ní ta lè fi gbára wa sílẹ̀, kò sí nǹkan ta lè fi yọra wa, kò sí ní ta lè fi bọ́ lóko ẹrú yìí, kò sí nǹkan ta lè fi bọ́nú wàhálà yìí ju wípé ẹ jẹ́ ká dúró ti ọ̀rọ̀ Yorùbá nation yìí. Kó ní kálukú dá dúró ká wà láàyè ara wa. Àjọṣepọ̀ wà tá lè jọ ṣe tó pọ̀ rẹpẹtẹ. Àjọṣepọ̀ wà tá lè jọ ṣe tó ń kálukú bá ti dá dúró. Ọ̀rọ̀ lórí àdéhùn ni. Ọ̀rọ̀ lórí àdéhùn. Bóyá ẹ fẹ́ máa kọjá wá sí ìlú Yorùbá wá tà ni. Yorùbá gbé yín condition tẹ́ ẹ bá ti wá tajà iye báyìí lá máa gbà lọ́wọ́ yín. Bóyá Yorùbá lọ sí Haúsá lọ ta nǹkan kan ni tẹ́ ẹ bá ti kó nǹkan yẹn wá iye báyìí lá máa gbà lórí ẹ̀ tó go sẹ́fínì. Àjọṣepọ̀ lè wà dáadáa ṣùgbọ́n kó ní kálukú dúró lórílẹ̀ èdè ẹ̀. Èdè wa ò papọ̀, ìwà wa ò papọ̀, àṣà wa ò papọ̀, ìhùwàsí wa ò papọ̀. Kí lẹ wá ní ká dúró papọ̀ fún? Àwọn kan tẹ́ sọ fún mi pé ṣé mo rò bí kán pín yẹn, ṣé mo rò bó easy ni pé mi ò mọdún tí Quebec ti sọ pé òun fẹ́ pín látara Canada pé tí Canada ò gbà rárá o. Wọ́n máa ń pẹ̀ tí wọ́n ní each time tí wọ́n bá ti mẹ́nu bà pé àwọn ń lọ àwọn ìjọba àpapọ̀ nílùú Canada wọ́n máa ń pẹ̀ tí wọ́n ní kí lẹ fẹ́ ká ṣe fún yín. Ok, ṣe fẹ́ nǹkan kan báyìí ni, ṣe fẹ́ nǹkan kan báyìí ni, wọ́n á pera wọn sákèésí. Tó bá jẹ́ tówó tó á pé ṣe owó náà fẹ́ wọ́n á fún wọn lówó. Mo dá brọ́dà mi lóhùn ní ọjọ́ kan. Mo ní tó bá jẹ́ wípé bí wọ́n ṣe ń pa èèyàn nílẹ̀ Yorùbá yẹn kí Canada ń bí báyìí kí àwọn Ontario kan ṣe bá máa pààyàn Quebec àti lọ tipẹ́ tí ò sí tó máa dì wọ́n lọ́wọ́ mú tipẹ́tipẹ́ wọ́n á ti lọ. Tó bá jẹ́ pé orú nǹkan tí ẹ̀ ń ṣe fún ilẹ̀ Yorùbá ni ìjọba Canada ń ṣe fún Quebec ni Quebec máa ti lọ látara Canada tipẹ́tipẹ́. Quebec lọ́lọ́pàá tiwọn, wọ́n ní òfin tiwọn tó ń lò, wọ́n ní àṣà àti ìṣe tiwọn níbí tí ò papọ̀ mọ́ tàwọn tó kù. Fúnra ara wọn náà ń ṣèjọba ara tiwọn. Kì í ṣe pé kẹ́nìkan wà lórí wọn kó máa mú wọn sìn, kẹ́nìkan wà lórí wọn kó máa ṣe wọ́n ṣèbáṣìbo. Wọn ò fara mọ́ yẹn, wọn ò fara mọ́. Àwa ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá máa sọ̀rọ̀, tẹ́ ẹ bá máa fi nǹkan máa wé nǹkan, ẹ jẹ́ ká máa sọ ọpọlọ wa kalẹ̀ ká tó máa fi nǹkan wé nǹkan. Ṣé bí ìlú Nàìjíríà ṣe rí ni ìlú Canada ṣe rí ni? Ọlọ́run á bless ìlú yìí. Ìlú yìí ò ní padà sẹ́yìn láṣẹ Elédùmarè. Ẹ jẹ́ ká wà fúnra wa, ẹ jẹ́ ká tẹ̀ gbìyànjú díẹ̀, ká ṣe nǹkan díẹ̀ lórílẹ̀-èdè yẹn. Lórílẹ̀-èdè Yorùbá, ẹ jẹ́ kí Yorùbá dá dúró. Tó bá jẹ́ pé bí Quebec ṣe dúró lára Canada ni Yorùbá ṣe dúró lára Nàìjíríà ni, a ní sọ pé à ń lọ bì kankan. Nítorí pé ìjọba Canada ń sìn wọ́n wá gba ọrọ̀ ajé Quebec kọ́ máa control ẹ̀ kọ́ ẹ pé lùmínà máa gbé wá lé wọn lórí tó máa control nǹkan ní wọn. Kò possible. Hydro Quebec yìí Ọlọ́run ló mọ ibi tó yà dé tán ti ń lò nílùú Canada. Tí mi bá tiẹ̀ mọ nǹkan méjì tí Quebec ní, hydro iná là ń pè bẹ́ẹ̀ bí iná NEPA yìí náà jọba yìí òun là ń pè ní hydro Quebec. Wọ́n lò dé New York ní ìlú Amẹ́ríkà. Wọ́n lò dé New York nílùú Amẹ́ríkà, hydro Quebec. So kíjọba Canada wá gbéra kó wá sọ pé wọ́n gbé nǹkan wá láti Ontario, òun ló máa head hydro Quebec fún wọn, kó wá sọ pé àwọn máa lajú sílẹ̀, àwọn máa wá gbà yẹn fún wọn. Níbo? Gbogbo nǹkan tó jẹ́ tiwa nílẹ̀ Yorùbá Fúlàní ló wà níbẹ̀ tó ń kọ̀ǹtrólù ẹ̀. Ẹ sì mú nǹkan yẹn fi wéra wọn. Ẹ jẹ́ ká ṣe làákàyè gbogbo wa, ẹ jẹ́ ká jọ ṣe làákàyè, ẹ jẹ́ kí gbogbo wa jọ rò ó. So possible ni. Nígbà tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà ní prime minister, tó wà ní kíní tó ń control kíní gbà yẹn, ẹ rí pé owó tó ń pa jáde ní látara àwọn nǹkan tá a ní òun náà fi ṣe school ọ̀fẹ́ tó fi ṣe nǹkan mèremère tó ń ṣe.
nǹkan yìí ló ranjú mọ́ wọn tó ń lo bọ́ọ̀lù mọ̀kọ́rọ́ tó ń gba gbogbo ẹ̀ tó ń kó tó yẹ pé fúlàní náà gbé wá síbẹ̀ tó ń pa gbogbo owó yẹn lọ sí ọ̀dọ̀ tiwọn tó lọ fi tún ọ̀dọ̀ wọn ṣe tọ́dọ̀ tiwa àwa táwa nìkan yẹn ọlọ́mọ ayẹ kó máa bàjẹ́ sí gbogbo gbà. ẹ wo Elédùmarè ó ṣàánú fún wa àsìkò náà ti tó tí a fẹ́ mú ètò yìí wá sí ìpamọ́ ó tún di ìgbà míì ó dọjọ́ míì ọjọ́ rẹ̀ ẹ̀yin èèyàn wa mo kí wa nílé gbogbo ẹ̀yin tẹ́ wò mí nílé lóko lódò lénìí gbogbo àkókò tó bá bá wa lọ́sàn-án ni ìyálẹ̀ta ni láṣẹ Elédùmarè á ṣàánú fún wa àárà náà ló ń gbà gbogbo tá a bá dáwọ́lé àyọrí sí rere orílẹ̀-èdè Yorùbá ó di gbígbà láṣẹ Elédùà nígbà tá a bá gbà wọn ni fi ń ṣàwátì wọn ni fèmí náà ṣàwátì ohun gbogbo tá a bá gbọ́kànlé ńlé ayé wa láṣẹ Ọlọ́run kò ní pòfó mọ́ wa lọ́wọ́ o kò ní dohun aburú mọ́ wa lọ́wọ́ eré báyìí òun ìdò lókè eré òun lójú owó rí eré lèmi àti yín jọ rí o láṣẹ Ọlọ́run tó bá tó dọjọ́ mi ọjọ́ rẹ̀ àtújọ pàdé ni ẹ má gbàgbé láti lọ sórí YouTube channel mi Òkìkíọlá TV ẹ lọ síbẹ̀ ẹ rí gbogbo àwọn nǹkan tá à ń sọ lọ́tún lósì ní àwọn fídíò tá a jù síbẹ̀ tí a lè ṣe àfihàn ẹ̀ níbí báyìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nígbà míì ọ̀rọ̀ Yorùbá Nation yóò lè má yí ọ̀pọ̀lọpọ̀ wa tí ẹ bá ń wo YouTube channel ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà ń bẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n ń ṣe àfihàn ẹ̀ mọ̀ pé nǹkan tá à ń sọ òtítọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ ẹ mọ̀ pé nǹkan tá à ń sọ òdodo ọ̀rọ̀ ni n tó lè yọ wá nú ewu ni tó lè yọ wá nú wàhálà ni fún ìdí èyí mo rọ ẹ̀yin èèyàn wa ẹ bá wa máa subscribe ń bẹ̀ ká lè máa jù síbẹ̀ fún yín kẹ́yìn náà lè máa rí láṣẹ Ọlọ́run àní ṣàṣetì o àṣetì kì í bọ́jà àṣetì kì í bórùn àṣetì ò ní bá wa o ní gbogbo ìgbà tá a bá ń wà láyé a ò ní ríbi nítorí pé ojú àṣà kì í ríbi tàòdì kì í rọrùn gbogbo ohun tí ó ń pa wá láyọ̀ kò ní pa wá lẹ́kún láṣẹ Elédùmarè gbogbo ohun tó sì ń pa wá lẹ́kún á di ẹ̀rín ní ìgbẹ̀yìngbẹ̀yìn fún wa gbogbo bíi tí bàtà ní ta oníkálukú wa lẹ́yìn ẹsẹ̀ ọba mi òkè yóò bá bo òróró ìtura sí máa wá fi tí ẹ̀sìn mùsùlùmí máa fi ká ẹsẹ̀ ètò yìí ńlẹ̀ lónìí mo gbàdúrà fún gbogbo wa pé àjọṣoríire papọ̀ ni oríire ó jẹ́ tiwa ọlá auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawmun lahu ma fis samawati wa ma fil ardi man zal ladhi yashfa'u indahu illa bi idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim sallu ala nabiyil karim sallallahu alaihi wasallam ire o. ọmọ Odùduwà Yorùbá ọmọládé ọmọ onílẹ̀ ọ̀rọ̀ dádé orí wa kó má ṣe ṣíbọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan.